pásítọ̀ wọn àbí pásítọ̀ ẹ̀wọ́ ló sọ fún ọmọ ẹ̀ pé kó lọ mú aṣọ bàbá ẹ̀ wá ó fẹ́ faṣọ bàbá ẹ̀ sọ̀rọ̀ faṣọ bàbá ẹ̀ sògùn owó wọ́n fẹ́ fi sògùn àti máa sọ lọ́kẹ̀ tí máa yọjú sí àbáyé mo ti ń lọ bí mo ṣe kóbo nìyẹn bàbá kò sẹ́ni tí ó gbọ́jọ́ kú rẹ̀ táwọn ò ní táwọn bẹ́ẹ̀ni pé mo ṣe kóbo nìyẹn ọdún mọ̀ sí nìkan kan mo kàn gbé ọkùnrin tí sálọ jìnnà ọkàn ọdún mọ̀ sí nìkan bọ́ mọ̀ sí yẹn ṣe gbé mi ní abá bẹ̀rẹ̀ sí ilé abá bẹ̀rẹ̀ sí pariwo ẹ bá mọ́ yẹn tí àwọn èèyàn gbọ́ wọn máa ń tó sí bẹ̀rẹ̀ sí pariwo lé lórí nù ó lé gbàtọ́ ti hámu wọ́n ti mú dúró sí junction understand báwa sì bá mi gbàtà máa débẹ̀ báyìí wọ́n ti ń nà understand wọ́n ti ń nà tí a ti ń gba lójú wọ́n rò kó lè gbàtí máa pa táwa máa fi débẹ̀ báyìí èrò ti pé lé lórí bí mo ṣe débẹ̀ táwọn èèyàn ti ń rí i pé face pé ọmọ mi ni ọmọ yìí wọ́n ń bò báyìí pé ọmọ mi wọ́n rí i pé ọmọ mi ni wọ́n ń pè ọmọ bàbá mi ní ọmọ mi ni ẹ mọ̀ náà kọjá le bẹ́ẹ̀ ni pariwo pé bàbá mi lógo mi ni wọ́n ní kí n má sọ mi wá ni wọ́n ní kí n má sọ wá ni o ìyẹn èso lé o wọ́n ní bàbá mi lógo mi ni o wọ́n ní bàbá mi lógo mi ni o pásítọ̀ kan ló ní kí n mú wá o wọ́n ní bàbá bàbá ọwọ́ yìí ó sì ṣeé ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti bá sọ̀rọ̀ tó yẹ pé wọ́n ti nírú àwọn nǹkan báyìí tí Ọlọ́run dẹ̀ gbàkóso bàbá ọwọ́ yìí ó sì ṣeé ṣe kí ló ń dá dúró. ó ṣeé ṣe àkọ́kọ́ níṣẹ́ ìsọ̀rọ̀ Àgbàlá Gabriel fẹ́ẹ́ Àgbàlá Gabriel bẹ́ẹ̀ni ní ìgbà kan nígbà tí ẹgbẹ́ ọ̀gbẹ́ tí mo sọ nípa Fúnkẹ́ Akíndélé àní gbogbo àgbáyé ẹ bá ń sọ pé Fúnkẹ́ Akíndélé ò ní. mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ interview lóríṣiríṣi but àwọn nǹkan tí mo sọ yìí mi ò sọ rí rárá níbi kankan bí wòlíì bó ṣe sọ fún ọmọ tí mo bí nínú mi wípé èmi ni mò ń ṣe wípé èmi ni mo lo ògo rẹ̀ pé kó lọ mú aṣọ ìbora mi wá tàbí kó mú agbádá mi wá láti fi ṣe àjò fún léyìí tọ́dẹ̀ jẹ́ wípé ó fẹ́ lo àsìkí tèmi torí wípé òṣèré orí ìtàgé ni mínísítà ni mí ó fẹ́ lo àsìkí tèmi fún ẹlòmíì tàbí fúnra rẹ̀ tàbí fún ọmọ ẹ̀ ó wá fi ohun burúkú yẹn fi de ọmọ mi pé èmi ni mo ń sọ ọmọ mi kọ́ ọmọ mi lọ mú aṣọ mi wá gbogbo ẹ̀ pátápátá lẹ́gbọ́ nínú interview yìí ọ̀rọ̀ pọ̀ gan o mo fi ń bẹ̀yìn pé ẹ wò láti bẹ̀rẹ̀ dé òpin ẹ̀kọ́ wà ń bẹ̀ ìrírí wà ń bẹ̀ ọgbọ́n wà ń bẹ̀ báwo lèèyàn ṣe lè rìn pẹ̀lú mọ̀lẹ́bí báwo lèèyàn ṣe lè rìn nídìílé ìyá báwo lèèyàn ṣe lè rìn nílé àna báwo lèèyàn ṣe lè rìn téèyàn ní farakọ́ téèyàn ní lọ gbégbèkúgbé ẹjọ́ mo fẹ́ kí bá mi wò ó láti bẹ̀rẹ̀ dé òpin. Orúkọ mi ni Abdulsalami Taofeek Olúwafẹ́mi òṣèré orí ìtàgé ni mí àwọn èèyàn máa ń pè mí ní tí òrùjúmọ́ dòsì ṣùgbọ́n tí n bá wà ní set èmi fúnra mi á máa kíra mi pé èmi Àdábánijà òkè ti rí mọ́ wò ó ara àta ọ̀run ọmọ rẹ rúbèrè ní ọmọ agbẹ́mọ̀rú ò ní ọmọ agbẹ́mọ̀rú rè tí òrùjúmọ́ dòsì àtún máa kíra mi pé èmi Àrẹ̀mú Ọ̀kọ̀ mo ní oògùn pọ̀ tí wọ́n bá ní oògùn pọ̀ mo ní ilé ni mo bó oògùn wọn bàbá mi ọdẹ ni àtúndẹ̀dẹ bó ẹ̀pọ̀ ọkọ̀ Jùwẹ́ràtù ẹni bàbá tó bí bàbá mi so tí n bá ti rí bẹ́ẹ̀ yẹn màá mọ̀ ń sọ̀rọ̀ àbí tí n bá ń ṣiṣẹ́ lọ tó bá gùn mí mo lè sọ pé èmi akéré sóró àdàgbà sóró àdè lọ́jà àlàwọ̀rọ̀ olójú náà ẹlẹ́sẹ̀ mọ̀sá jagunlábẹ́ abojú pọ́n kókó èmi wọ̀ nísàlẹ̀ gbogbo ẹ̀yìn ọ̀tá mi ilẹ̀ wọ̀ that is when I was on stage. Níbẹ̀rẹ̀ ìgbésí ayé mi mo lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní IDC primary school Ọ̀fà Adédòkun IDC primary school Ọ̀fà ní Fàtẹ̀dó ibẹ̀ ni mo lọ nígbà tí mo kúrò níbẹ̀ so ni mo tún bẹ̀rẹ̀ tẹ̀síwájú a lọ sí Ọ̀fà Adédòkun community grammar school so àkàjù bẹ́ẹ̀ náà lọ tó di pa bọ́ sí Èkó. Bàtà wá dẹ́kun kọ́ tilẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ni. Ibi tí story wà nù ìtàn tó gùn ni bàtí wọ́n á dẹ́kun wọ́n á bẹ̀rẹ̀ sí lọ́kọ́ iṣẹ́ rédíò mechanic. Iṣẹ́ rédíò nìkan yẹn tí mò ń kọ́ lẹ́kọ̀ọ́. Meanwhile sister wa àǹtí mi tó jẹ́ first born mọ́mì wa àwọn ni mo lọ bá lẹ́kọ̀ọ́. Ibi tí màmá ń gbé tí n bá ti á lọ bí iṣẹ́ bọ̀dá mi kan ló mú mi lọ síkòó bọ̀dá Táírù bọ̀dá yìí kọ́ ló ń bá fọ̀run kan bọ̀dá yìí ti kú bọ̀dá wa kan náà wà bọ̀dá Sáfìrì yìí àwọn wà láyé kọ́ ló máa ń lọ rẹ̀ ní wọn. àmì àṣà lọ méjèèjì yẹn so bọ̀ tí n bá ti ń lọ tí n bá ti kúrò níbi iṣẹ́ màá yà sọ́dọ̀ sísítà wa yẹn
so ọ̀dọ̀ sísà mi yẹn màá ti jẹun kí n tó di pé mò ń padà lọ sí ilé wa. Meanwhile lady kan wá wà ńbẹ̀, lady yẹn ọmọ wá láti Ìbàdàn náà ló náà ti máa ń wá lọ́ludé. Ọmọ wá lọ́ludé ní ọ̀dọ̀ wọn ní Èkó. Meanwhile brother ẹni tó jẹ́ ọkọ sísà mi yẹn, bẹ́ẹ̀ni. ẹni tó jẹ́ ọkọ sísà tèmi yẹn gangan. So àbúrò bàbá wọn ló bí lady yẹn. Òun náà máa ń wá láti bí ìgbà téèyàn pé òun náà wá láti abúlé fóun fẹ́ lọ lọ́ludé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n àwọn, lọ́dọ̀ àbúrò bàbá wọn. So nígbà tí wọ́n ń bọ̀ láti ibi iṣẹ́, màá rí àjọ jókòó, àjọ sọ̀rọ̀, àjọ ṣeré, àjọ ṣàwàdà, àjọ ṣeré, àjọ ṣàwàdà. So pé ara bí ibi tí ìgbésí ayé ti bẹ̀rẹ̀ nìyẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àtijọ́ ń sọ̀rọ̀ ọ̀fẹ́ títí tí mo fi ṣe freedom. Nígbà tí mo wá ṣe freedom tán, síbẹ̀síbẹ̀ a sì ń continue ọ̀rọ̀ ọ̀fẹ́ wa lọ. But gbogbo time tá à ń ṣe yẹn, bẹ́ẹ̀ni. àwọn àǹtí mi ò mọ̀ pé nǹkan kan ń bẹ láàrin wa. Ọkọ sísà wa náà mọ̀ pé nǹkan kan ń bẹ ní àárín wa. Ẹ̀kan náà kíní yẹn kàn dédé dé ni. Sọ̀gbọ̀n tí ó di pé oyún dé, bí wàhálà ṣe dé nìyẹn. Ọkọ sísà mi yẹn bá yarí pé láíláí pé kò sọ́gbọ́n pé a lè fẹ́ra. Ń pẹ̀lú ọmọbìnrin dé nífẹ̀ẹ́ ara wa débi pé ó ní a lè fẹ́ra o. Kí ló dé ó ní sí àwa ṣe pàtípààrọ̀ nìyẹn ni. Wípé nígbà tí òun fẹ́ àǹtí mi dẹ̀ ti bímọ 4 nígbà yẹn, kọ́lọ́n bá ń dá àwọn ọmọ náà sí. Àmín àṣẹ Ọlọ́run. Àǹtí mi náà kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn gùn. Àmín àṣẹ Wọ́n fi Ọlọ́run. bí ọmọ 4 nígbà yẹn. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bàbá yẹn sá yarí pé mọ̀ bí tíǹkì kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni. Bàbá yẹn rí ni pé àbígbà tó yẹ pé àfigun digun pé sáà change nìyẹn ni. Wípé òun fẹ́ ẹ̀gbọ́n mi, èmi náà tó wá fẹ́ àbúrò òun ní ọmọ ẹ̀gbọ́n wọn. Pé bàbá yẹn sá yarí pé láíláí pé a lè fẹ́ra o. Ọ̀rọ̀ yẹn dákẹ́ sílẹ̀, mọ́mí dẹ̀ wà láyé ńgbà yẹn, mọ́mí sá try as well as possible láti settle ọ̀rọ̀ yẹn títí àfi bímọ. Bàtà bímọ tán náà, wàhálà yẹn wà nílẹ̀ náà títí. Ọkàn ìdíjọ́ kan ni wà tí máa ń wá sáǹfà títí ọkàn ìdíjọ́ kan ní bàbá yẹn ṣe yarí nìyẹn pé no, bá lé àǹtí mi jáde pẹ̀lú ọmọ 4. Pé àǹtí mi ó yá jáde nílé pẹ̀lú ọmọ 4. Wípé tí inú àǹtí mi bá dé, wọ́n bá màmá mi, ọkọ ọmọ 4 dé, sọ́fà. Kí ló dé? Wọ́n bá ní tọ̀. Táwọ́fíìkì tí ilé àwọn ní ilé ọkọ o. Pé nísìnyí kan wo ọmọ 4 ni. Èyí Táwọ́fíìkì rè ọlọ́mọ ẹyọ kan ni. Wípé inú ọmọ 4 àti ilé ẹyọ kan ta ni yóò fi ọkọ lẹ̀? Ọmọbìnrin yẹn bú ẹkún, èmi náà bú ẹkún. Ó di tí mọ̀lẹ́bí wa wò pé kí ni kẹta lè ṣe báyìí. Ọmọbìnrin adẹ̀ nífẹ̀ẹ́ ara wa. Ṣé kí n má parọ́ fún yín? Èmi náà wà wò pé èmi ni mo lọ kó tèmi bá àǹtí yìí ilé ọkọ ẹ̀ ló wà. So kó tó di pé ti wá ṣẹlẹ̀, kí ló tẹ̀mí wá tẹ̀mí síwájú? Ọ̀rọ̀ yẹn di crisis. Máa pe ọmọbìnrin yẹn lóru. Ọkàn jí lóru yẹn pé kí la fẹ́ ṣe báyìí. Ọ̀rọ̀ lórí bó ṣe rí yìí o, ọ̀rọ̀ ti fẹ́ dà mọ̀lẹ́bí rú. Àǹtí mi ni tó yarí tó ń sunkún pé níbo lọ́wọ́ kọ ọmọ 4 bọ̀. Ṣé wọ́n wá wọn nínú ọlọ́mọ 4 àtọlọ́mọ ẹyọ kan? Ta ni àfira wọn lẹ̀ báyìí? Ohun tó pín èmi àti ìyá ọmọ mi àkọ́kọ́ tó pín wá jà ní kì í jà rárá fẹ́ràn ara wọn gan. Ohun tó pín wá jà nìyẹn. So àtìgbà yẹn wọ́n mọ̀ pé àwọn àgbà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní orí ló dúró tí pàkó mú mi tí bá rọ̀ bá sùn kò sí ti bá fi ń fín. Àtìgbà yẹn pípìlẹ̀ ti wọ́ yẹn àtìgbà yẹn ni mo ti á ní problem olóbìnrin dé. So lẹ́yìn ìgbà yẹn náà wọ́n á fẹ́ wọ́n sá yarí gan àfẹ́ra wa mọ́. Nígbà létà mo á rí ọmọbìnrin kan bá tún fẹ́ yẹn. Ìgbà tí mò ń fẹ́ yẹn ìgbà yẹn mo ti ń ṣe rédíò ní Ìkìlá ti pẹ́. Ẹni tí mò ń fẹ́ yìí náà àṣé wọ́n ti fi lọ́kọ tí mo pa ti fi lọ́kọ ní ibìkan ní ibi tí wọ́n ti gbowó orí rẹ̀. Ó torí pé mi rí èmi pẹ̀lú ẹ̀ sájọ bẹ̀rẹ̀ sí jọ ń fẹ́ra. Ìgbà tí mo rí pé bí èmi pẹ̀lú bó ṣe kó gidi gan ni ọkàn wá sí ọ̀dọ̀ mi ni. Bó ṣe kẹ́rù wá sọ́dọ̀ mi báyìí tí máa rí ni. Bá mú ọmọ yẹn bá mú ọ̀dọ̀ mọ̀mọ́ mi lọ́fà. Ká tó wí àtúfọ̀ bẹ́ẹ̀ sì máa fọlọ́pàá gbé mi nìyẹn. Wọ́n sá fọlọ́pàá mú mi pé ọgbọ́n ọmọ sá. My dear brother, wọ́n tún ti mi mọ́lé ní Agugu police station. Agugu police station náà ni àǹtí mi, sísà mi, ẹ̀yà àbèjì kọ́lọ́ lẹ́nu ẹ̀ kọ́lọ́ máa ń lọ rẹ̀ mí wọn. Ní ti lọ mú ọmọbìnrin yẹn wá. Ìgbà tí ọmọbìnrin yẹn dé, ọmọbìnrin yẹn rè o, kí la fẹ́ ṣe báyìí? Wọ́n ní kò sí ṣe kò sáì ṣe o pé bó la ṣe máa fílẹ̀ ni àbí mi lè fílẹ̀. Wọ́n ní fílẹ̀ bó. Wọ́n sá yarí mọ́ mi lọ́wọ́ pé dandan lá gbọ́dọ̀ fílẹ̀ bí ẹ ṣe mú ọmọ yẹn nìyẹn. Ǹjẹ́ wọ́n sá mú lọ padà. Wọ́n mú lọ sí mi fẹ́ dákọ̀ òbí lubi tán mú lọ yẹn. Wọ́n sá mú lọ. Tí mo ṣe ń sọ yóò tún mọ iye àwọn èèyàn. Wọ́n mú lọ bá dé kú. Náà mú lọ.
mẹ́sẹ̀ mo lọ́ba dínkù nìyẹn wẹ́n kálukú láti police ẹ̀ wọ́n gbé èmi náà padà sí ilé ó kàn di 3 o'clock lóru mo kàn gbọ́ gbàgbàgbàgbàgbàgbàgbàgbà níjọ́ kejì ta nìyẹn lójú wíńdò mi wà mo dẹ̀ ń lo rúmà palọ̀ kan nígbà yẹn ní àtìpẹ́ gbàgbàgbà ta nìyẹn ìgbà tí máa yọjú wo báyìí ọba di òun Ìyábọ̀dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní òsákù ni mo ní wàhálà ńlá ló fẹ́ dálẹ̀ yìí ó tún sá láwọn pẹ̀lú gbogbo wàhálà tí ojú mi ti rí yìí ó ní kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ o mo tún wò pé sí wàhálà ìlẹ́kì ni mo tún fẹ́ kóra mi sí báyìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bá sì bẹ̀rẹ̀ nìyẹn. My dear brother kí n má parọ́ fún oyún dé o pẹ̀lú gbogbo wàhálà yẹn ṣe wá pọ̀ tó báwọn yẹn ṣe takú tó ọmọ yẹn yarí mọ́ ọ lọ́wọ́ ni o pé sẹ́ kò sọ pé kò sí nǹkan tí wọ́n fẹ́ dá bàtọ́ ló máa ṣe òbí mọ́ ọkọ bí àkọ́bí kan obìnrin létà lẹ́ẹ̀kejì òbí mọ́ òbí ìbejì ibi tí mo à ń lọ nìyẹn mi ò àwọn ìbejì yẹn wọ́n wà ní oṣù mẹ́ta sẹ́gbọ́n wà ní oṣù mẹ́ta ní ìkan kú nínú wọn àwọn akọ ẹyọkan yẹn làwọn bẹ̀rẹ̀ sí kópa títí Ọlọ́run fi ní Ọlọ́run dé o àfisẹ́nu ọkọ̀ṣẹ́ ó ṣe freedom ẹ bá mi gbé sínú mọ́tò mi báyìí ni torí gbónú mọ́tò tí ń tọ́ka sí pé kí ló wù ẹ̀ ìwú lọ fẹ́ ó ní nǹkan báyìí ló ń fẹ́ nǹkan báyìí ló ń fẹ́ ní ìwà kó tó dìgbà yẹn kí n tó gbé inú mọ́tò yẹn kó tó di pé ó ṣe freedom gbà tó ti wà kékeré ọjọ́ gbà tó wà kékeré tó wà ní ọmọ oṣù mẹ́ta ọmọ ní kejì ẹ̀kú yẹn kò pẹ́ ní kejì ẹ̀kú astagafula màmá ẹ̀ lọ́wọ́ kọ́ kú gbàtí màmá ẹ̀ kú ọjọ́ kẹjọ tá à ń ṣe ọjọ́ kẹjọ ẹ̀ ẹnì kejì ẹ̀kú ní Kẹ́hìndé náà kú kí ni ẹ dùn mí Abidjan náà gba ẹ̀mí gbà lábìjà dé wà ń gbà yẹn gbogbo àwọn Abidjan gbogbo àwọn àjọsùn òkú yẹn ni àti Londona àjọgbé òkú yẹn àjọgbé dé Ọ̀fà ní tàjọ lọ sí lójó wájọwájọ Londona náà try ojú ẹ gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá àgbé òkú yẹn àsìn òkú yẹn tán nígbà tí òkú yẹn tán ọmọ yẹn bẹ̀rẹ̀ sí náà sí àwọn sísítà wa gbé ọmọ yẹn sọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ẹ̀mọ̀ èyí kékeré ẹ̀ èyí tọ́jú obìnrin yẹn ti ń òun tiẹ̀ ti ṣe díẹ̀ wọ́n sá kọ́ àwọn méjèèjì sọ́dọ̀ wọ́n sá bẹ̀rẹ̀ sí tọ́jú wọn èyí tí yẹn ọmọ yẹn wá pẹ́ kó tó rìn ọmọ tó pẹ́ kó tó rìn yẹn so tí wọ́n máa pè wọ́n máa ń pè ní orúkọ kan understand wọ́n lè pè ní ọ̀tọ̀ pọ́pẹ́ kó tó rìn wọ́n máa ń pè ní ẹ̀fúrọ̀ so bàtọ́ ló máa kẹ́kẹ́ mi ọmọ yẹn lọ wá di Tyler lénìí Tyler wa ni tó dẹ̀ wá good gan tó wá lóun wá ní kọ́ mọ̀ ṣe dáadáa ẹ̀tọ́ wa mọ ibi tí èṣù lágbára dé o ọmọ yẹn wà lọ ṣiṣẹ́ ní ṣọ́ọ̀ṣì kan mo forúkọ bó ṣọ́ọ̀ṣì yẹn láṣìírí ẹ pásítọ̀ bá pè wọ́n bá gbàdúrà fún ẹ bá sọ fún wípé bàbá ẹ̀ ń kọ́ ta ni bàbá ẹ̀ ọba ni ológun ni bàbá àwọn ológun bàbá ẹ̀ ta ni bàbá ẹ̀ ọba ni tí òrùjú wọ́n dùn sí ni bàbá àwọn pé ìyẹn bá ní bàbá tó máa ṣe fún mi ẹ ìjọra náà tẹ́ bá dẹ̀ rọ́mọ yìí photocopy mi ni àjọra gan wọ́n pé photocopy mi pásítọ̀ ẹ bá gbàdúrà fún pásítọ̀ ní pé ọba ti ga jù báyìí lọ o bàbá rẹ ní sí ọ o bàbá rẹ ti lo ògo tiẹ̀ mọ́ ògo rẹ o sotori ìdí èyí ọmọ yẹn wò pé létà la tó máa gbogbo sítórì yẹn o bàbá yẹn ti lo ògo tiẹ̀ mọ́ ọba ní kí o lọ mú aṣọ tí bàbá rẹ fi ń bora wá ọkọ̀ wà nù ilé ń jẹ ọmọ yẹn ká pè mí ní pé dáàdì mi bọ́lẹ̀ wà mo ní mi sílé nígbà ọ̀lẹ́ máa dé mo ní màá dé lọ́la tó bá dé lọ́la mo ní mo wá lókẹ́sán ní òun bọ̀ bọ́mọ ẹ̀ sì dé nìyẹn ó lè bá mi ní sètò rúùmù ọba ní dáàdì mi ẹ̀sìnbẹ́ nífẹ̀ẹ́ mi àyẹ̀tí ní nífẹ̀ẹ́ mọ́mọ́ wàhálà tí mo ṣe lérò ọmọ ọdún tí mo ti ń rí ẹ̀bọ̀ ní látọmọ oṣù mẹ́ta tí mo ti ń kó gbẹ̀ kó tọ̀ kó gbó nǹkan kan kó tó dípọ́ lọ́wọ́ wa ní kọ́ rẹ̀ wọ́ báyìí ó ní kó mọ́ parọ́ fún yín ó ní kí n fún ní pásítọ̀ kan sọ pé kí n fún ní aṣọ tí mo fi ń bora sọ pé kò máa fi bora pé tó máa fi bora ògùn wa tètè buyọ̀ gangan aṣọ tí mo fi ń bora aṣọ ẹyọ kan náà mo ní tí mo fi ń bora white ni ó ní ó sọ pé tàbí agbádá kan tí mo bá ń wọ̀ okay no problem bá mú agbádá mi kan bàbá mú agbádá yẹn mo ti fẹ́ mú fún lágbára ẹ̀ mọ̀ bí náà pé mi náà mo sọ fún pé bàbá mi náà àwa náà bá ògùn díẹ̀ ń lé bẹ́ẹ̀ni so bàbá mi náà àwọn ìyá wa mísítọ́rà ìyá mi kọ́ ló ń bá fọ̀rún kẹ́ ìyá mi jẹ́ obìnrin alákìkanjú tó ẹ pé ó fẹ́ràn ọmọ gan ìyá mi àwọn nǹkan tí wọ́n ti ṣe fún wa tí bàbá ti ṣe fún wa láti kékeré náà pẹ̀lú àwọn àánú dúró lásán àmì ara kan sọ mí ni mo ti fẹ́ gbà sọ fún àmì ara yẹn kan sọ mí ni pé ọ̀dùn kí ló ń ṣe kàn gbọ́ kó òun yẹn tó yẹn sọ sí mi létí pé mọ́ fún o òun náà kì í sọ ọmọ kékeré o mọ́ fún o
kí ni ìsàn lulu tí mi sàn lulu kankan mọ́ fún bá kí mọ́ fún bá wo ọmọ mi ní ṣe ní fún ṣe ní pé ọmọ mi bá gbé fóònù mo kàn pé pásítọ̀ mi ni hello bàbá mo ní kí ni o nǹkan kan ni mo fẹ́ sọ fún yín o ọmọ mi kan lọ́wọ́ báyìí lọ́ni pé kí n ṣe kí ni mo kàn báyìí kí n fún ní àti gbádà tí mo fi ń bora ọ̀hún náà jókòó ń gbọ́ owó wà pẹ̀lú mi o ẹ̀sùn túrùm lájọ wà ìyẹn bá ní kí n fún ní ìṣẹ́jú kan ó máa pè ń padà lókè wọ́n wá pe àfáà mi náà àfáà ńlá náà ni àfáà tí mo tí wọ́n mọ̀ ní gbòòrò Olúbàdàn mo kàn pé wọ́n ní bàbá sálámà lẹ́kùn sáà ọmọ mi kan ló wá bí ó ní kí n fún ní nǹkan bàbá ni mo fẹ́ fún o ìyẹn náà ní kí n fún ní ìṣẹ́jú kan máa pe babaláwo àgbà wo gan bàbá yẹn kọ́ ló ń bá lọ́rẹ̀ mi wọn bàbá wà lóṣù bàbá àgbàlagbà wo ni bàbá dáadáa tí gbogbo ayé mọ̀ babaláwo ńlá ni gbogbo ayé mọ̀ mo kàn pé bàbá ni bàbá àbọ̀rúbọ̀ yẹlé bàbá o ọ̀nà bàbá ní àbọ̀ ìbọn ìṣẹ́ múnà ọmọ mi kan ló wá báyìí tó ní pé kí n fún ní àgbàdà bàbá ní àbádẹ́ wọn ní kí n dúró àwọn ní kí n kó mọ́kọ̀ tí o bàbá sì gbé fàjànlẹ̀ èmi náà gbọ́ tí wọ́n ń kí fà lọ pàtó wọn sọ fún wọn ní mọ́ fún o tó bá fún o lè kíje wọ́n ní bàbá wọn náà ń gbọ́ o ó jókòó tí mi báyìí ti ń gbọ́ o wọ́n ní tó bá fún o lè kíje wọ́n ní ń lè kíje kí ló dé bàbá wọ́n ní mọ́ fún o kókó làárín fàdí tí ó ọgbọ́n tí mo sọ fún ọ ọ̀pẹ́ mo ṣe ń drop call yẹn mo ń gbódì sí call wọn lọ́wọ́ ní kọ́ọ̀lù pásítọ̀ wọlé pásítọ̀ náà kẹ́ pè mí ló alàgbà tí òrùjú ẹ má fún ọmọ yẹn ní aṣọ yẹn o ọ wà pẹ̀lú mi àjọjókòó báyìí ni o ọ ń gbọ́ ọ̀pẹ́ àfáà náà pé wọlé ẹ má fún ọmọ yẹn ní aṣọ yẹn o mo á pè mọ́ ní ẹ ló kí ni nǹkan tó fẹ́ gan-an fún nǹkan tó bá fẹ́ kí ni problem tó ní èmi ni mo ní èmi ni mo bí ẹ gbogbo bí kí n sọ tó bá mú kó bá ní mo rẹ́ láti dúró láti sọ problem kí ni nǹkan tó fẹ́ ó ní rárá tí mo sáfẹ́ nìyẹn fún mi lásán ẹni sẹ́ni fún mi lásán ọ̀nà gbọ́ mo bẹ́ẹ̀ ṣe ń pè jẹ́ ń pè má fún sẹ́ni fún mi lásán ẹni sẹ́ni fún mi lásán ẹni sẹ́ni fún mi ní sẹ́ni fún mi ẹ̀mú ní kí ni ṣe ọ́ sórí ẹ̀tì ọmọ tó yẹ pé kò kí n wojú mi ó sì kí aṣọ yẹn mọ́lẹ̀ nìyẹn lọ́ba kí aṣọ mọ́lẹ̀ lọ́ba họ eré lọ́ba họ gbàgàgàgàgà ó sì kí aṣọ mọ́lẹ̀ ìyàwó mi lọ́sọ mi gbà bàtà táyé pé wọ́n ti mú aṣọ yẹn wọ́n ti máa sọ yẹn lọ o wọ́n ti máa sọ lókè tí màá jọ sísà báyìí mo ti ń lọ bí mo ṣe kóbo nìyẹn bàbá ọ̀sẹ̀ tí ó gbọ́jọ́ ọkú rẹ̀ táwọn ò ní táwọn pé mo ṣe kóbo nìyẹn onímọ̀ sí nìkan kan mo kàn gbé ohun tí sálọ jìnnà ọkàn rú mọ́sí nìkan bó mọ́sí ni ẹ ṣe gbé mi ní abá bẹ̀rẹ̀ sí ilé bá bẹ̀rẹ̀ sí pariwo ẹ bá mọ́ yẹn tí àwọn èèyàn gbọ́ wọn máa ń tó sí bẹ̀rẹ̀ sí pariwo lé lórí nù ó gbàtọ́ ti há mu wọ́n ti mú dúró sí junction sẹ́nọ̀sán báwa sì bá mi gbàtà máa débẹ̀ báyìí wọ́n ti ń nà àdásílẹ̀ wọ́n ti ń nà tí wọ́n ti ń gbà lójú kẹ́rù pólè ní gbàtí máa pàtàwà máa fi débẹ̀ báyìí ló ti pé lé lórí bí mo ṣe débẹ̀ táwọn èèyàn ti ń rí i pé face pé ọmọ mi ni ọmọ yìí wọ́n bò báyìí pé ọmọ mi wọ́n rí i pé ọmọ mi ni wọ́n ń pè ọmọ bàbá mi ní ọmọ mi ni ẹ mọ̀ náà kọjá le bẹ́ẹ̀ ni pariwo pé bàbá mi lógo mi ni wọ́n ní kí n má sọ mi wá ni wọ́n ní kí n má sọ wá ni o ìyẹn sólé o wọ́n ní bàbá mi lógo mi ni o wọ́n ní bàbá mi lógo mi ni o pásítọ̀ kan ló ní kí n mú wá o wọ́n ní bàbá mo débẹ̀ báyìí mo bú ẹkùn nígbà tí mo gbọ́n yẹn torí inú ọmọ tí mo jìyà lé lórí gan jù lọ́mọ yẹn ọmọ tí màmá rẹ̀ ti kú láti ọmọ ọdún mẹ́ta tí mo ti ń gbé káàkiri láti oṣù mẹ́ta tí mo ti ń gbé káàkiri tó gbọ́dọ̀ sísà mi ṣe wàhálà lórí ẹ̀ understand kó tó di pé ó bẹ̀rẹ̀ sí rìn gan tí wọ́n fún lórúkọ tí èsì tiẹ̀ so pé ní wàá dùn mí máa wò pé irú ìgbésí ayé wo ni eléyìí so àwọn èèyàn ń pè pásítọ̀ yẹn lè ní àfẹ́ mọ̀ gba àwọn boys yẹn gbogbo wọn bá ara ìlànà bóyá wọ́n bá gbé sí wọnú mọ́tò bá kíkì mọ́tò ọ̀yà wọnú mọ́tò bí kí mo ti wọ àwọn èèyàn ti wá gba àwọn boys wa náà ti wá wọnú mọ́tò àwọn èèyàn kan wọ́n á gbé sórí ọ̀kadà mo ti á pè ọmọ mi ọkùnrin first born mo ti wá pè ìgbà tó rí kíní ẹ̀ ti rú mi lójú mọ̀kà pé ni pé ọmọ yẹn dẹ̀ rí ọmọ alálùbáríkà ni àǹtí ẹ̀ náà tó jóbìnrin tọ́jà kọ̀ bí yẹn náà ti wà lẹ́kọ̀ọ́ yẹn náà ti má rí lẹ́kọ̀ọ́ mọ̀kà pé yẹn náà ni pé mọ̀ bọ̀ nǹkan bá ń ṣẹlẹ̀ o ọmọ yẹn tó wà láti kòkò ló 2 hours tó fi dé sí Ìbàdàn ní àkọ́bí màmá ẹ̀yẹn ta ọkọ̀ bí ọmọ yẹn ṣe dé báyìí bá pé wo nǹkan tọ́mọ̀ ṣẹlẹ̀ mọ̀ rí ọmọ yẹn ní irú kí leléyìí yẹn bá ń bí léèrè pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀ tó ṣe báyìí kí ló tó ṣe báyìí balókè meanwhile first born yẹn náà ti dé yẹn náà bá wò pé irú kí ni gbogbo ru eléyìí àbúyẹn bọ́nà bá yarí pé kí a gbọ́dọ̀ dé ọ̀dọ̀ pásítọ̀ yẹn àbá àlọ́ndìrò bá ṣe ní ó yà bá gómìnà tàbá òun bá gómìnà sí kálú bá ń lọ ṣé kí n mọ́ pàrọ̀ fún yín bá màmí ṣe jábọ́ lójú bó ṣe bọ́lẹ̀ lórí ọ̀kadà ni ẹ bóyá fẹ́ tọ̀ ni o bóyá fẹ́ ṣe nǹkan kan ni o ó
ó fẹ́ tọ̀ láṣà pé mọ́tò ni ọwọ́ agboolé ni bó ṣe sá lọ́nu ọ̀họ̀ lọ yányán tá a fojú kan tá a rí kíni àwọn adùn mi tá a rí rárá mọ́ wọ́n á wò pé wọ́n lọ́n kíni irú kíni eléyìí báyìí àwa padà lé bá a sì padà lé but kíni yẹn ń dùn mí ó bá mi lé mi jẹ́ pé irú pásítọ̀ yìí mo fẹ́ mọ̀ pásítọ̀ ó sì sọ fún wọn wípé èmi tí mo gbé ọ ṣé inú wa pé èmi gan fúnra mi wà egbò táìmù gbà yẹn ilé mi rẹ́ǹtì mọ́ wa omi tí kọ́lé o kẹ́síngẹ̀t lẹ́yìn tó sọ pé mo ń lo ògo ọmọ yìí o mi tí kọ́lé mọ́tò òkú rẹ̀ jẹjẹ kan ni mo ń lò ń gbà yẹn o. wọ́n á ní kí mo wà lè mi rẹ́ǹtì pàrọ̀ gbogbo nǹkan ò dámọ́ràn gbogbo nǹkan ò lọ déédéé wọ́n á ní mo ń lo so àṣà bẹ̀rẹ̀ sí ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta ìjọ kẹrin mi ìrọmọ yẹn but mo fẹ́ mọ̀ pásítọ̀ yẹn mo fẹ́ mọ̀ bá sọ fáwọn ọ̀rẹ́ mi pé nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ o ká bá pe ọmọ mi pé wá kọ̀ wá á pé kọ̀ wá o torí ẹsẹ̀ ni pé o ti fi nọ́mbà mi sí blacklist àárín mi rí pé mọ́ but kí ni yẹn ń dùn mí lọ́kàn gan pé àwọn tí n bá tètè gbégbèsè ẹni tó sọ pé ọmọ pé ó ní èmi ni mò ń ṣe ọmọ yìí wọ́n mọ̀ tún lè gbé ìgbà tí ọ̀rọ̀ agbésọ mú wọ́n mọ̀ lè gbégbèsè mi kí wọ́n mọ̀ kàn pálọ́ rẹ̀ dànù máa wò pé kí mo lè ṣe o máa pe ẹ̀gbọ́n ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn gan ń gbọ́ ọ̀kan ọ̀gbọ́n sóòtù kan máa pe ẹ̀gbọ́n ẹ̀ kí la fẹ́ ṣe báyìí nǹkan bá ìṣẹ̀lẹ̀ o ọjọ́ kan mọ ẹ̀gbọ́n ẹ̀ wá lọ sílé ẹ̀ gbàtẹ́gbọ́n ẹ̀ wá ẹ̀gbọ́n ẹ̀ lọ ilé ẹ̀ gbàtẹ́gbọ́n ẹ̀ délé ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ wá wò máa pe àwọn èèyàn torí pé ọjọ́ kan ó ti sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì yẹn lójú ẹnìkan nínú ọ̀kan fámìlì wa rí gbàtí wà láyé ṣẹlẹ̀ ní ẹ̀yẹ wá pè ń pé ọmọ sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì nǹkan báyìí fún òun pé ṣọ́ọ̀ṣì yẹn ni wà lókè tó bí mo ṣe bẹ̀rẹ̀ sí dẹ́dẹ́ pásítọ̀ yẹn ni aṣábẹ̀rẹ̀ sí dẹ́dẹ́ aṣágẹ̀tì kàlẹ́ndà pásítọ̀ yẹn pásígẹ̀tì kàlẹ́ndà ẹnu kàlẹ́ndà yẹn ni mo ti mú nọ́mbà ẹ̀ mi wá pè mo sì ti mú nọ́mbà yẹn mi pè mi fún lára mo sì gba poli àwa ọmọ mi yẹn náà àárí láàmú àwọn pé kí la lè ṣe pẹ̀lú ọmọ yìí o láìdé parí pásítọ̀ bàbá pé pásítọ̀ tí sì kò gbé kọ́ọ̀lù bàbá pé kò ń tọ́ka tí mo ti pè é mo ti ní sẹ́yìn ni mr lágbájá mọ táyé tó gbọ́ ọkọ̀ ti fóònù ni níwà ìyẹn ti fún nọ́mbà mi o ti rí nọ́mbà mi ọmọ yẹn ti fún nọ́mbà mi ṣé omi wà á rí pé máa pé kí ni mo lè ṣe o níwà àbúrò mi kan wà olóríire ni kọ́lọ́mọdé nǹkan rẹ̀ ọbàjẹ́ ẹlẹ́hà ni wọ́n á sọ ìyẹn wá rí pé mò ń wórì gan pé ọlọ́mọdé àwọn kakú mo ti wá sick díẹ̀díẹ̀ ní ẹwà tí ń mú mi pé àlọ́mọ tí ìjẹ́pọ̀ ọmọ ẹ ti fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú yọ báyìí ẹwà ní kí mọ̀ rí ẹlẹ́yà wá pé ọmọ kan wà táìlà lọmọ yẹn náà bíríkìlà kan wà tọ́jọ́ rẹ̀ ọmọ yẹn wá pé ọmọ yẹn bíríkìlà yẹn pé wá nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi ò báwo ni mo ti fẹ́ gẹ̀ẹ́tì ọmọ yẹn wá ní ẹ̀mọ́ rí máa gẹ̀ẹ́tẹ̀ wá sọ fún ẹlẹ́yà yẹn pé kẹ́lẹ́yà yẹn pé òun fẹ́ ní iṣẹ́ òun gba ṣọ́ọ̀bù kan òun fẹ́ ṣe táìlà bẹ̀ òun fẹ́ táìsì bẹ̀ òun fẹ́ kọ́ wá bóun wò ó lọ́ba wá tó bá wá àwọn ti wá dúró èmi ti lọ sí police station àwọn ọlọ́pàá ti wà ní kókó àti wà lójú odò academy àti wà ń bẹ̀ pẹ̀lú ẹlẹ́yà yẹn so bí ó ṣe ń bọ́lẹ̀ lórí ọ̀kadà báyìí tẹ́lẹ̀ à ń yọ sí báyìí báwọn ọlọ́pàá ṣe gbé nu wọ́n gbé gbọ́n ó di police station gbá wọn mú ta ló ní kó mú aṣọ bàbá ẹ̀ wá ọmọ mi ò jẹ́wọ́ o jọ́ kìíní jọ́ kejì ní sẹ́ẹ̀lì ojú mi náà wàá gbà mọ́ tọ́jú ọmọ tí mo láìkì ojú mi wàá gbà mọ́ mo á dọ́gbọ́n àwọn ọlọ́pàá yẹn sáwà àfọgbọ́n bẹ́ẹ̀ mo á sọ fún ọlọ́pàá yẹn wá ní pé wọ́n á ní nọ́mbà máa nìyẹn wà lọ́mù pé mo mú bí kàlẹ́ndà rẹ̀ kan wọ́n á ní sẹ́nu bóyá ọlọ́pàá yẹn ṣe ní kí n mú nọ́mbà yẹn wá ní ọkà pé ni pé hello àfẹ́ rí ẹni station báyìí o wọ́n ní kí ló dé pé ó lóun sí ilé wọ́n ní ọba dìgbà báyìí o máa wá àwọn yẹn nínú kò sí wàhálà bàbá ní pé kí n máa lọ wọ́n ní ọmọ yìí ń kọ́ pé jẹ́ kí n máa mọ́ ọmọ yẹn lọ wọ́n ní kí n mọ́ mi lọ wọ́n ní tí n bá mu lọ pé yóò fẹ́ sá mọ́ mi lọ́wọ́ tó bá lè sá mọ́ mi lọ́wọ́ àwọn ọ̀nà ìrójú tó ọ̀rọ̀ mọ́ wọn lè filẹ̀ ní station ọ̀gá ìwà ni pé ọ̀gá ọlọ́pàá yẹn wá dà wá ẹ̀ kì í má wọrí ó ní òun máa gbé lọ sílé ọ̀dọ̀ ọ̀hún àwọn ọ̀dọ̀ ọmọ wa kò lè sá mọ́ lọ́wọ́ òun máa take care kì í sá mọ́ wọrí kì í sá mọ́ fi gẹ̀ẹ́tì pásítọ̀ yẹn my dear brother pásítọ̀ yẹn wá òun gẹ̀ẹ́tì ẹ̀ wá tẹ́lẹ̀ pásítọ̀ yẹn sì fojú kàn mí báyìí orí mbẹ́ ó fẹ́ wọlé pásítọ̀ wọn àbí pásítọ̀ ẹ̀wọ́ ló sọ fún ọmọ ẹ̀ pé kó lọ mú aṣọ bàbá ẹ̀ wá kó lè fa aṣọ bàbá ẹ̀ sọ̀rọ̀ fa aṣọ bàbá ẹ̀ sògùn owó wọ́n fẹ́ fi sògùn fẹ́nìkan ọba ní rárá o
òun sọ pé kọ́ lọ lóòótọ́ òun gbàdúrà fún bọ̀dọ̀ ń kàn rí pé òun ní pé kó mú aṣọ bàbá òun ní kó mú agbádá wọn wá pé kó máa wọ̀ ni òun sọ pé kó mú wá òun láìláì wọn ni kí ni ìtumọ̀ pé kó máa wọ̀ pé kó mú aṣọ bàbá ẹ̀ wá sọ bàbá rẹ̀ ní í ṣe irú ẹ̀yin pásítọ̀ olórí burúkú wò leléyìí tó pé ní tí ọ̀rìn tẹ́ ẹ̀rí lẹ́mọ̀ sọ pé ẹ rí ni wàá bí mi pásítọ̀ ẹ̀gbọ́n àrẹ̀wá bóyá ọ̀gá ẹ̀ sọ pé kálukú nínú statement tó ń ṣe ẹ̀ ti mọ̀ pé òótọ́ ni ọ̀sọ́ bẹ́ẹ̀ yẹn bí tá a ti ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ bí màá nìkan sì wọlé ni ẹ̀ bá nìyẹn wà mọ́ pásítọ̀ wà sọ fún pé pásítọ̀ yìí náà irú nǹkan ẹ̀ ti tẹ̀lẹ̀ sí ẹnìkan náà rí pẹ̀lú pásítọ̀ yìí wàhálà ọ̀rẹ́ di crisis gan bá lè pè mí sáyà rí pé à ń lọ sí court but sister mi àti wọn bí mi léyìn Christian ni àwọn méjèèjì tí mo tẹ̀lé mi ni Muslim ni mi o Muslim dáàdi wa o Muslim mọ́ mi wa o but àgbàtà àwọn sister méjèèjì tí mo tẹ̀lé tán máa lọ lọ́kọ Christian náà lọ fẹ́ sister mi yẹn wọ́n sábẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mi gbogbo wọn yarí wọ́n sábẹ̀ pọ̀ tí wọ́n sá yarí pé náà ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ dé court pé kò gbọ́dọ̀ dé station kò gbọ́dọ̀ dé court wọn gbà irú kí leléyìí nínú ìgbésí ayé my dear brother at the end of the day bàbá sáàgbé pé wẹ́ kí ni nǹkan tá a fẹ́ ṣe wọ́n á ní kó ṣèwé pásítọ̀ wá ṣèwé pé nǹkan kan gbọ́dọ̀ sí mi ò nǹkan kan gbọ́dọ̀ sí ọmọ yẹn o so bá ṣe kúrò ní police station nìyẹn wọ́n á wò pé ilé ayé yìí torí di ilé-mọ̀kan so eléyìí kí èèyàn kàn fi kẹ́kọ̀ọ́ ni torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti bà ìdílé rẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti bà ayé wọn jẹ́ for example yìí kí n fi kan ṣàkàwé ní ọdún gbọ̀ngbọ̀n sẹ́yìn ìyá kan wà à ń pè yá yẹn ní ìyá eléwé bẹ́ẹ̀ máa mọ sítórì àwọn tó bá mọ sítórì yẹn eléwé good actress ní ìyá yẹn ìyá àgbàlagbà ni ìyá yẹn mọ́ sábà ṣe àgbánú fíìmù tẹ́gẹ̀t sítórì yẹn náà ọ̀ka kókó nígboro Ìbàdàn nígbà tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ìyá yẹn ọmọ ń ṣe àjẹ́ nù fíìmù gbà tí wọ́n sọ ní bá sọ pé ìyá yẹn lọ́rọ̀ ọmọ ibi tó ọmọ yẹn tójú bọ̀ ọmọ yẹn wà ní bá sọ fún ọmọ yẹn pé ìyá rẹ̀ ní í ṣe wọ́n ní ìyá rẹ̀ ní í ṣe o pé kó gbìyànjú pé tí ọba ìyá rẹ̀ bá dẹ̀ kú kò lè jẹ́ èèyàn my dear brother ọmọ yẹn òru ló yí ẹ lọ́rùn pa o ó yí ìyá ẹ lọ́rùn pa ọlọ́pàá ìyá yẹn ó yí pa ló gbọ́ ọrùn báyìí bàbá wa Adébáyọ̀ Fálétí kọ́lọ́mbà ní fọ̀rùn kí bàbá yẹn dá gan tí bàbá yẹn ṣe gúrúgúrú méje pẹ̀lú gbogbo àwọn àgbààgbà òṣèré ńgbà yẹn pé ó lọ́mọ sí máa rú bàbá yẹn tó mọ́ sí máa pa ìyá tó bí lọ́mọ ọlọ́pàá ìyá yẹn ọ̀rọ̀ yẹn wọ́n sá take ọ̀rọ̀ yẹn up ẹni tó mọ ẹni wo lọ sọ fún ọ pé ìyá ẹ ló ń ṣe ẹ́ ta ló sọ fún ọ pé ìyẹn ni òjò níláárí ta ló sọ fún ọ pé àjẹ́ níyà rẹ̀ kò sọ́dọ̀ la bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ yẹn wọ́n sábà ń bọ̀ yẹn ọwọ́ kó tiẹ̀ páyẹ̀ wọn lọ sí police station wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn dì sí o bó tiẹ̀ ti kú bó sì wà ń bẹ̀ àmọ́. so kíní yẹn tí mo rántí kéèsì yẹn ló jẹ́ kí n sáré fẹ́ tẹ kéèsì yẹn pé àwọn ọlọ́mọdé aláburú kí ló mọ̀ ń ṣe àwọn wòlíì pásítọ̀ babaláwo àtúnṣègùn ń tẹ́ẹ̀rí tẹ́sọ̀ pé rí àìmọye ilé náà ti dàrú àìmọye ilé náà ti bàjẹ́ wọ́n ti dá wàhálà láàrin òbí láàrin ọmọ àti bàbá láàrin ìyá àtọmọ láàrin ọkọ àti ìyàwó bí kí wọ́n pé ìyàwó ní í ṣe ọkọ ẹ̀ tí òjò orí ṣe bí kí wọ́n pé ọkọ ní í ṣe ìyàwó bí kí wọ́n pé ẹ̀yin sẹ́rí ẹ̀ understand àfi kí lè dùn mọ̀rẹ́ olójú òní kó gbà wá ayé ti ṣe òdu kọ́ ló mọ̀jà àbọ̀ wọ́ so kí n kan rọra kí n gé pété báà náà rírí ara rírí ayé nu ojú wa mọ̀ rí nǹkan ojú rí nǹkan ni mo fi ń gbàdúrà pé ọlọ́run ìlú ẹ̀dá kọ̀ọ̀kan lọ́n jẹ́ kí n jẹ́ èèyàn owó iná lẹ́ jẹ́ èèyàn o ìṣòro náà tẹ́ ń wá ẹ̀ jẹ́ èèyàn lá o ojú rí tó díẹ̀ nù. ẹ ṣeun gan bàbá ìbéèrè pọ̀ yìí bàbá gẹ́gẹ́ bí ohun tí ẹ ṣàlàyé fún wa ẹ̀ pásítọ̀ tí ẹ rí lọ́jọ́ náà lọ́hùn nígbà táwọn ọlọ́pàá tẹ̀ ǹjẹ́ ṣé àwọn aláṣọ funfun ni àbí àwọn aláṣọ ara yẹn ni nínú àwọn ní pásítọ̀ náà. aláṣọ funfun ni. àwọn aláṣọ funfun ni. aláṣọ funfun ni ṣùgbọ́n gbà tó máa wá sí station. bẹ́ẹ̀ni. aṣọ ara ló wọ̀ léèṣì tó wọ̀ tí gbogbo ẹ̀ ń taná yẹrin ní station. nígbà tó dé station aláṣọ white aṣọ funfun náà ni. ẹ ṣé bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ẹ fi wá ń pé ọmọ náà wà ní ọmọ oṣù mẹ́ta kó tó dín pé ìyá ẹ̀ jáde láyé. bẹ́ẹ̀ni. bàbá ìyàwó yìí tó bí ọmọ tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ fún yín ǹjẹ́ kí lẹ lè sọ nípa wọn kí ló fa okùn tí wọ́n fi dolóògbé kí ni nǹkan tó fà á ṣé wọ́n ṣàárẹ̀ ni. ẹ rí ilé ayé yìí kọ́ ló ń mú ṣàforíjì fún wa mọ́. àmì àṣà Ọlọ́run. tẹ́lẹ̀ ibi tó ti lọ lọ́kọ̀ àárọ̀. bẹ́ẹ̀ni. ibi tí ẹni tó fi fọ́kọ. bẹ́ẹ̀ni.
tí wọ́n fi mo sọ fún kí wọ́n ti fi fún ọkọ bẹ́ẹ̀ni ọkọ tí wọ́n fi fún yẹn bẹ́ẹ̀ni ìyẹn yarí mà lọ́wọ́ ìyẹn sọ pé láéláé ibi tó lọ ẹ̀gbọ́n màmá ẹ̀ ṣe mọ̀ pé màmá rẹ̀ ti kú bẹ́ẹ̀ni ìyẹn ìyàwó mi yẹn màmá ẹ̀ náà ti kú so ẹni tó wá jẹ́ bíi bàbá fún obìnrin ni o ìyá yẹn o ẹni tó wá jẹ́ bíi ìyá fún wọn nílé ìyẹn ló fi lọ́kọ ọwọ́ wà tó wá wù yẹn ìyẹn wá sọ wípé ó dójú tì wọn ní ibi tó ń ti fi sí torí bẹ́ẹ̀ náà lẹ́ni ẹ̀ náà ti lọ́kọ ibi tẹ́ni ẹ̀ ti lọ́kọ náà ló náà ti fi lọ́kọ wọ́n á ló dójú tì wọn pé pẹ̀lú bó ṣe dójú tì yẹn pé kọ̀ọ̀kọ̀ gbàtà wádìí lọ ta wádìí ọlọ́run ṣàforíjì fún wa ibi tí kú rẹ ti wá nìyẹn àwọn fámìlì ẹ̀ náà lẹ ti kú pa wọ́n wá ṣàárẹ̀ ó sáré tó pọ̀ àárẹ̀ ẹ̀ tó bí oṣù bí ọdún bí ọ̀sẹ̀ no kì í sọdún àárẹ̀ yìí ojú bá bí ojú tó pọ̀ sí bí ọ̀sẹ̀ méjì náà ni kò tí ẹ̀ pọ̀ sí kò ju bí ọ̀sẹ̀ méjì lọ àti wọn sísítà mi try àwọn sísítà rẹ̀ kan wà sísítà yẹn try gan àwọn yẹn wà lẹ́kọ̀ọ́ àti yẹn ń ta oúnjẹ alálùbáríkà obìnrin ni àwọn àti ẹ̀ gbìyànjú gan wọ́n try but ẹ mọ̀ gbogbo nǹkan máa ń rìn pẹ̀lú sábàbí ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ pé àwọn méjèèjì tó kù wọ́n wà láyé tán dẹ̀ wà lálàáfíà tí ń ṣe dáadáa gan ọlọ́mọ fọwọ́ bànújẹ́ ọpẹ́ ní fọ́lọ́run ọmọ tí ẹ wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí bàbá lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ ǹjẹ́ ṣó ti wá tọrọ àforíjì lọ́wọ́ yín ó ti wá tẹ̀dẹ̀ ti yọ́nú sí wọn wàláhì mo ti yọ́nú sí dáadáa ó ti wá tó ti ń ṣe dáadáa gan ó ti ń ṣe dáadáa gan ó ti ń ṣe dáadáa ó ti nǹkan yọ kan náà tó kàn kù fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ìmọ̀ ń kírun gan 24 ọmọ kódà tí tó bá ń jẹun lọ́wọ́ tó bá gbọ́ Allahu Akbar ọmọ mi fún jẹ́lẹ̀ ni lọ́kìrun nìyẹn ẹ kì í má parọ́ fún yín wọ́n yí lọ́kàn padà débi pé láti gbà yẹn ó ti di Christian. ó ti di Kristẹni. ó ti di Kristẹni. kẹ́yìn ò dẹ̀ fẹ́ kó di Kristẹni ni. kí làwọn fẹ́ ṣe ń lò di Kristẹni tá a dẹ̀ sọ́sọ́sọ́ tí mo rí pé kọ̀sọ́mọ́ ni mo fẹ́ dá sí mo kó wẹ́n mo ṣe rí both Christian and Muslim ọmọ ìyá kan náà ni wá tìmí gbọ́n tí mo kọ sọ náà nìsín wípé àsísítà mi àwọn tí mi méjèèjì Christian ni wọ́n fẹ́ àbí ẹ̀kọ́ so kò ní mẹ́nì sí mi ìpìlẹ̀ kó dùn mí gbà yẹn náà pé àwọn tó máa ń kírun dédé tẹ́tọ́ ẹ̀ pé mùsùlùmí lè mi tọ́dẹ̀ di ọlọ́nkàrà pé ibi tí ọgbà ni ó máa gbà nìyẹn ẹ ṣeun gan. gbogbo àwọn ọmọ mi kò sí ní tí òkè inú wọn gbogbo wọn pátápátá kò sí ní tí òkè inú wọn àfáà láti àgbà wọn yẹn àfáà ni so àfáà tó dẹ̀ ṣe dáadáa kódà ilé ara ẹ̀ ló ń gbé èyí tá a tún bí ní obìnrin náà ìyẹn náà tó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀tọ́ àwọn òbí tọ́rọ̀ Ọlọ́run wá o èyí tó wá jẹ́ ẹgbẹ́ ẹ̀ náà ẹ̀gbọ́n rẹ̀ gangan náà tó jóbìnrin ìyẹn náà ti wá di kódà ìyẹn náà ti di àgbà wòlíì ṣẹṣẹ rí báyìí. ẹni àfà ẹni wòlíì. wà lọ́wọ́ bá ń gbọ́. bíyà wòlíì ńlá ni ẹ̀gbọ́n àkọ́bí mi obìnrin yẹn ẹ̀gbọ́n rẹ̀ tá à ń sọ yìí wòlíì ńlá ni nígboro Èkó báyìí lọ́wọ́ ló bá ṣe ń sọ̀rọ̀ yìí. bàbá ṣẹ̀ṣì máa bímọ sí. ṣé báyìí. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ló bo ní déédéé mo gbọ́dọ̀ bímọ ẹ̀gbá ọmọ bá ń gbọ́ pa n kò ní sẹ̀mí ẹ ọmọ bá ń gbọ́ pa sọmọ. mo mọ. bí yẹn bá dàgbàlagbà ọmọ tá a bá bí nìsín bẹ́ẹ̀ ni. kódà ìyàwó mi wájú àwọn tó wà lọ́dọ̀ mi sìn mọ́ gbàdúrà kọ́ ló máa ń sọyún fún kíákíá ọmọ ìkéré kan mọ ẹ̀sẹ̀ òfin alálùbáríkà ọmọ n kò ní sẹ̀mí ẹ n gbà fún kó lóyún kó bímọ n bá bímọ nísìnyí kò sí tó burú bẹ́ẹ̀ lẹ́yìn tó bímọ téèyàn bímọ ènìyàn máa ń pè ní ọmọ bá ń gbọ́ pa lórí èèyàn kì í fi ń ráre lọ́jọ́ alẹ́ nígbà gbogbo àwọn yẹn bá dàgbà tí wọ́n bá lọ tí kálukú bá gbà tí a lọ tí ìyá náà ìyá wọn tó bá kú bàbá àti ìyá nìkan tí a jọ ń ṣe dódódódódódódódó tí ọ̀sán mọ́ ẹ̀kan lọ́dọ̀ wọn iṣẹ́ tí èèyàn lè ràn yàwó ẹ̀ èyí iṣẹ́ tí èèyàn lè ràn ọmọ èèyàn lè ràn yàwó ṣùgbọ́n bá yà yàwó náà lọ́jọ́ ogbó tí yàwó náà bá gbó kùjẹ́kùjẹ́ sáà ní rí nǹkan kan téèyàn mọ̀ tọ́ka sí pé owó ọmọ yìí mo fẹ́ jáde wo bá mọ́pa mu ẹgbẹ́ ni ọmọ bá mọ́pa téèyàn wọ́n ra fi tẹ̀lẹ̀ kùjẹ́ kọ́ ló ń jẹ́ ní dàgbàlagbà kí n dògbólògbó kùjẹ́ nínú ọlá ńlá ọmọdé àfáìsàn ló gbà. ìdí tó jẹ́ ń béèrè ni pé nígbà tẹ́ ti ní wòlíì tẹ́ ti ní àáfà bóyá ọmọ bá ń gbọ́ pa ẹ̀ ló máa di ti àwọn oníṣẹ̀ṣe àkókò pé gbogbo ẹ̀ pátá lẹ ní ilé. kò sí tó burú ń bẹ́ o. kódà ilé yín ọba gbogbo ẹ̀ ń lé ni. ọba gbogbo ẹ̀ lé ni tó bá rí bẹ́ẹ̀ yẹn tí ọmọ nǹkan tí màá máa pè wọn ni tí wọ́n mọ̀ pé mìíràn ni baba Fakrislam. baba Fakrislam.
lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́tí. tí ò rújú rárá tọ́mọ tá ń pè ní fa Chrislam ó yé mi. ifá bẹ́ẹ̀ ni. Christian Mùsùlùmí. mùsùlùmí fa Chrislam láàm. tí ò rújú rárá Ah, fa Chrislam ní ó lọ gbogbo ẹ̀ ló lọ èmi gan fa Chrislam ní mí mẹ́ta lọ́kàn. tí ò rújú rárá nǹkan ní sẹ̀mí ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Bàbá lẹ́nujọ́ mẹ́ta yìí a rí pé ẹ sọ̀rọ̀ nípa ìyàwó yín tó bímọ 5 tó yẹ pé nínú ọmọ 5 yìí àwọn kan ò ṣe tí yín níbẹ̀. Bàbá báwo nìkan yẹn ṣe ṣẹlẹ̀? Báwo lẹ ṣe pàdé ìyàwó yín gangan? Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. ìtàn tó gùn ni ẹ rí i pé mo sọ pé orí ló dúró típà kan mú mi Bẹ́ẹ̀ni. tí bá rọ̀ bá sùn kò sí tí bá fi ó fún Bẹ́ẹ̀ni. tí ìpìlẹ̀ bá ti wọ́ problem ti wà. Bẹ́ẹ̀ni. àwọn pé ìpìlẹ̀ mi ti wọ́ látàrí àárọ̀ ọjọ́ yẹn pé first wife mi yẹn sọ wájú kí mi náà máa kúrọ́ sí i wọ́n ń kó àwọn obìnrin mọ̀ọ́sẹ́ mo ti fún obìnrin lóríṣiríṣi o ẹ̀sìn wò mí mo ti fún obìnrin lóríṣiríṣi mo fẹ́ Ìgbò mo fẹ́ tápà ni tí mò ń sọ yẹn tápà ni ṣẹlẹsẹn Bẹ́ẹ̀ni. so mo fẹ́ Jẹ̀bú mo fẹ́ Kàlàbá ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ẹ gbìyànjú nínú ayé. a gbìyànjú a try kọ́lọ́ ilé mọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ lọ́rẹ̀ mi wá. Àmì àṣẹ Ọlọ́run. ìtàn tó gùn nìtàn yẹn pẹ̀lú pé bó ṣe ṣẹlẹ̀ ni mo ṣe sọ yẹn bó ṣe ṣẹlẹ̀ ni mo ṣe sọ yẹn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ bá wa sọ díẹ̀ náà ẹ kàn bá a mẹ́nubà fún gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n ń bẹ lórí péjì wa tí wọ́n ti bá pàdé. Ìtọ́ ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ pé báwo lẹ ṣe pàdé ìyàwó yín gangan. ìyàwó mi mo pàdé ẹ̀ àpàdé náà ni àpàdé àdèfẹ́ra àti màtá fẹ́ra àjọ ń bá ọ̀rọ̀ ara wa bọ̀ ó dẹ̀ bímọ ó bímọ kìíní ó bímọ kejì ó bímọ kẹta ó bímọ kẹrin ó bímọ ẹlẹ́ẹ̀karùn-ún ló wà nínú ẹ̀ ṣé o kó tó di pé ó jáde lọ tí mo dẹ̀ dé tí mi bá ó ṣẹlẹ̀ orí ẹlẹ́ẹ̀karùn-ún ni wàhálà ti ṣẹlẹ̀ ṣé o kó tó di pé awuyewuye wá ṣẹlẹ̀ kó nǹkan fúnra tó sọ pé àjà wá ṣẹlẹ̀ gan ó fúnra ló sọ pé mo ní abẹ́ ọkàn lóúnjẹ yẹn mo ní tí ì bá ṣe oyún ẹ̀ tó wà nínú mi ń ta sọ fún ẹ pé òun ló lóyún orí mi dáàbò níjọ náà ni oyún oṣù 9 mo wò pé àmọ́ ìkírìsìn tí wọ́n ya wèrè ni àbúrò mi ti dàrú bàbá nǹkan bẹ́ẹ̀ ní ayé yìí ojú rí tó ó dẹ̀ bímọ yẹn ìgbà tí wàhálà máa dé náà ló gbé mi náà lọ sí kóòtù gbàdé kóòtù ló sọ pé ọmọ 5 tó ń bí pé 3 ni tèmi 2 ni tàlè mo ní irọ́ ni àwàdà ni irọ́ ni ó dẹ̀ sọ mọ́dẹ̀ bílẹ̀ rẹ̀ ó dẹ̀ sọ bẹ́ẹ̀ kóòtù ṣé mo kọ́ mo ní mo kọ́ àníkọ́lọ́ ilé ìgbìmọ̀ ẹ̀rọ ṣàánú fún mi ni ṣé mo parọ́ fún yín Bẹ́ẹ̀ni. nígbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ orí mi crack ọpọlọ tí ò jẹ́ ní mọ́tò lọ́wọ́ dì sí orí mi ní mọ́tò lọ́wọ́ dì sí báyìí ẹ̀pẹ́ bí wàá tí yẹn fẹ́ rọ́ mẹ́ta ni l'accident my dear brother ìbànújẹ́ òní wọ́n ayé gbogbo olólùfẹ́ wa táwọn obìnrin ẹ̀ẹ́dẹ̀ ní síyàn Àmì àṣẹ Ọlọ́run. àgbà lọ́wọ́ náà ẹ̀wò kí ẹ wá tún jẹ sàṣírí kan fún yín o ọmọbìnrin yẹn dá o ẹ̀ tó kò sí láyé mọ́ báyìí wàláì mo fi títóbi Elédùmarè ìbúra obìnrin ni Ìyá arábìnrin tó ṣe nǹkan fún yín. láì mo fi Elédùmarè ìbúra obìnrin ni ṣùgbọ́n màmá ẹ̀ ẹni kéré problem ẹ̀ ẹni àwọn àgbà fún mi sọ wípé ọmọ burúkú dùn fẹ́ àná burúkú ni ò ṣe. ní Bẹ́ẹ̀ni. tọmọ bá wà tọmọ bá dáa tó bá ti ní àná burúkú àwọn òbí ẹ̀ burúkú àdẹ́wò ni o àdẹ́wò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí bá wọn bá ya gan-an kí ẹ̀yìn táwọn òbí ẹ̀ bá dáa wọ́n tẹ̀lé ẹ̀ mọ́lẹ̀ ni ìwọ ṣẹ́ nowhere ọ̀ lọ́bì kankan ṣẹ́ Bẹ́ẹ̀ni. àkìlọ̀ ojú wa ò tí ì rí irú mọ́mọ́ mi ẹ gbogbo àwọn mọ́mọ́ mi gbọ́ àwọn ọmọ tí mọ́mọ́ mi bí obìnrin 5 ọkùnrin 3 but ó dùn mí pé àwọn ọmọ àwọn tán bí yẹn àwọn ọkùnrin 3 èmi ni first born ọkùnrin sísá wa àgbà obìnrin ìtàn bílé obìnrin ìyẹn náà wòlíì nìyẹn náà báyìí wòlíì ńlá ni o àwọn méjèèjì ṣe máa sọ pé Christian ni wọ́n tí wọ́n bí èmi nígbà tó ń bí tí wọ́n bí ọkùnrin lé mi lẹ́yìn ìwà wọn tún bí ọkùnrin kan lé mi but unfortunately pé àwọn méjèèjì yẹn ò sí láyé mọ́ èmi nìkan lọkùnrin tó kù nínú ọmọ ìyá wa so ọ̀tún pé mi nìkan yẹn mo ra ń bá láìfò yí wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ nǹkan ojú ẹni máa là á rí yọ̀nù Bẹ́ẹ̀ni. àwọn méjèèjì yẹn sìn gbogbo àwọn ọmọ wọn náà àkàtà mi náà ni gbogbo wọn wà o tó ti mo ṣe freedom fún ọ̀pọ̀lọpọ̀ ti ṣe freedom mo ṣe freedom fún wọn tá ti máa rí tá ti níyàwó kọ́lọ́mọ Olódùmarè kọ́ mọ̀ bá nǹkan ni wọ́n jẹ́. Àmì àṣẹ Ọlọ́run. ṣé mo dáhùn question yín àbọ̀ tó ní béèrè mi. Bàbá gbogbo ìgbà tí ìyàwó yín tí ẹ sọ̀rọ̀ ń pa yìí
fi jọ wà ǹjẹ́ ṣé ẹ rí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ní pé bí ìgbà pé ó ń yọ àlè mọ́ yín lára ní gbogbo ìgbà yẹn tó yẹ pé ẹ kọ́ bí ara sí. ẹ rí i pé mo sọ̀rọ̀ pé ọmọbìnrin yẹn dáa. bẹ́ẹ̀ ni. Ọlọ́run Olódùmarè ń gbọ́ ó mà dáa púpọ̀ o ó mà dáa púpọ̀ o but ẹ mọ̀ right from time màmá ẹ̀ ní problem ọmọbìnrin yẹn dáa gan ó dáa gbogbo àwọn ọ̀rẹ́ mi kò sẹ́ni tí ó mọ̀ tí ó ní pé obìnrin kó tẹ́ bá dọ́dọ̀ wa kò sẹ́ni tí ó rí tí ó ní pé obìnrin ni. but màmá ẹ̀ náà ló convince ẹ̀ ńgbà yẹn tó ń sá oríṣiríṣi ẹ wo ẹ jẹ́ ká fi tiẹ̀ lẹ̀ àdúrà mi ni pé kọ́ ló ń ṣàforíjì fún. àmín àṣẹ owó tó filẹ̀ kọ́ ló má jẹ́ ó bàjẹ́. àmín àṣẹ lọ. lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ nílé ẹjọ́ pé nínú ọmọ 5 3 ní tọ̀dọ̀ tí ń bẹ àwọn ọmọ 2 tó wá kù bàbá títí di wákàtí ọ̀wọ̀ ṣé táwọn ọmọ 2 náà bá pè yín tọ́rí yín gẹ́gẹ́ bí bàbá ǹjẹ́ ṣì lẹ́tọ̀ọ́ àbí láti inú ọkàn yín láti ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí bàbá sọ́mọ bó tẹ̀ tí ń pẹ́ ẹ̀yin kọ́ lẹ padà bí wọn ǹjẹ́ ṣẹ̀ṣì lè ṣe abẹ́ ń ṣe. kí ló sọ fún pé mi kàn wọ́n bí ìbò ń sọ tiẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ìbòbìnrin ni. ẹ pé mo sọ pé kì í ṣẹjú ẹ̀. bẹ́ẹ̀ ni. ó kọ́ Ọlọ́run Olódùmarè ọmọbìnrin yẹn dáa púpọ̀ ọmọbìnrin yẹn dáa but ìyá ẹ̀ ní problem. dọ́là àwọn ọmọ yẹn tí mo tà ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń sìn tó bá di lọ́la tó bá pè mí tó bá ní nǹkan tí màá lọ́ọ́ bẹ máa wà. ọ̀dà nígbà tí wọ́n máa yẹ kú náà àárọ̀ ọjọ́ tó kú ni ẹ pè mí mo wà ń bẹ̀ náà àjọ sí ni. mo wà ń bẹ̀ tó bá pè mí máa wà máa dábàá àwọn ọmọ yẹn kan ṣe dáadáa náà gbogbo wọn jọ ṣe dáadáa papọ̀ lágbára lọ́wọ́ náà. ẹ mọ̀ pé wọ́n ní bó ṣe wà ń sìn ọ̀dà tí nísìn kí ni àwọn ọmọ tèmi àwọn tó wà nílé tó pè ní tèmi yẹn pẹ̀lú àwọn ọmọ yẹn sí wọn ní sàṣepọ̀ ni bí ìyá kan náà ló bí wọn àbí so definitely wọn gbọ́dọ̀ sàṣepọ̀ so kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tèmi náà ní sàṣepọ̀ pẹ̀lú wọn àjọ wà náà ni àjọ ṣe náà ni àjọ lẹ̀pọ̀ náà ni sẹ́mi tó kọrin. ìmọ̀ bàbá. Ọlọ́run wa pẹ̀lú wàrà nígbà pé tó ní kwẹ́sàn míì. gẹ́gẹ́ bí ohun tí ẹ ṣàlàyé fún wa pé àwọn bàbá tó bí yín lọ́mọ ọ̀dẹ̀ ni wọ́n bàbá ṣẹ́yìn náà ti fìgbà kan dẹ̀gbẹ́ rí. mo dẹ̀gbẹ́ dáadáa. ẹ dẹ̀gbẹ́ dáadáa. ọ̀dẹ̀ ni mí ọmọ abúlé oko ni mo ti wà. àwọn pé kò sọmọ Ìbàdàn tí ì sábà lóko. bẹ́ẹ̀ni. Ọ̀fà lóko wa ọmọ bẹ̀ ní Lágelú local government ní àná Ọ̀fà after Lálùpọ̀n ibẹ̀ lóko wa. ẹ ṣe bàbá bíbí Ìbàdàn ni mi yes. gbogbo gbàtẹ́ fi ń dẹ̀gbẹ́ yìí ǹjẹ́ ṣé ẹ lè sọ àwọn nǹkan tí ẹ bá pàdé nínú oko ìgbẹ́ tó jẹ́ má lè gbàgbé tí ẹ lè sọ. nǹkan bẹ́ẹ̀ Olódùmarè ṣàánú wa ní tí mo kàn lè sọ ojú pé níjọ́ kan Tajudeen Oyèwọlé Abija ẹ mọ̀. bẹ́ẹ̀ni. bàbá mi fẹ́ràn gan ọ̀rẹ́ níwá o láti ilẹ̀ close gan ọ̀dẹ́ ìlú náà máa ń dẹ̀gbẹ́ so ọmọ wá sọ́dọ̀ mi ìbí náà máa ń lọ sọ́dọ̀ ẹ̀ lóṣogbo wá sọ́dọ̀ mi ní ọdún náà ní ọ̀dọ̀ wa lóko wa àwa dẹ̀gbẹ́ lọ so bá a sì ń dẹ̀gbẹ́ lọ èmi ń rú igbó òun dè àwọn sàn gbọ́ wúrú wọn á sọ fún wọn pé kí ni tí ó ń rúgbó bọ̀ yìí ọjọ́ burúkú ìṣùgbò mi mu tẹ́lí kí ni yẹn mo tún sọ fún un pé Abija kí ni ń bọ̀ lọ́dọ̀ ó ti ń bọ̀ lọ́dọ̀ ẹ o ẹ̀kan náà tí nǹkan máa rí ọkàn yọ sí mi ní gíga èmi ò gbébọn lọ Abija ló gbébọn lọ wàdá lè mi mú lọ ọkàn yọ sí mi gíga ìgálà ni torí tó ń gbò mí lọ́kàn báyìí tí mo kéré ọjọ́ burúkú ìṣùgbò mi tí mo kéré mọ́lẹ̀ tí gàlà mú mi lé kì í mọ̀ ṣeré kéré wọ́n á bẹ̀rẹ̀ sí pariwo Abija tí wọ́n á lọ sáré cross ẹ̀ understand Abija tí wọ́n á lọ cross ẹ̀ so bí mo ṣe ń dún báyìí tí mo ara dọ́ọ̀jì síbi ẹ̀yìn igi kan báyìí tí gàlà yẹn ń dó báyìí Abija kẹ́bọ̀n fún ni gbólà my dear brother gàlà disappear o. gàlà disappear. àárí mọ́ ẹ bá rí Tájù Oyèwọlé Abija bí lè rọ̀rọ̀ tí mo ń sọ yìí àárí mọ́ ó disappear wọ́n á wò gbà wẹ́ Ọlọ́run ọba lọ́bọ̀ ń dédé àdúrà táwọn àgbà ni pé Ọlọ́run ìjà ṣe kò gẹ́ bí eré ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko yẹn ṣé ẹranko dènìyàn pọ̀ nù wọn o Elédùmarè ẹ̀rọ lọ́jọ́ òní kò ní já sí kò gẹ́ bí o kókó ni pé kéèyàn máa sọ ẹnu ara rẹ̀ láti bú àgbàlagbà tàbí láti bú èèyàn pàtàkì jùlọ àwọn obìnrin alágbára pọ̀ o àní ṣìṣe o
tó kí n kan gé pété ìyẹn nígbà tí a wà lábúlé tá à ń ṣọdẹ. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bíi pé ọdẹ ní tẹ̀dẹ̀ dẹgbẹ́ dáadáa wọ́n ní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ ibi tó ti máa ń la ìlà kọjá jù òun ni tó bá lọ dẹgbẹ́ lógójọ́ òru wọ́n ní ibẹ̀ ni. tàbí ìgbẹ́ wa wà sọmọdé ń pè ní ìgbẹ́ wa wà ẹ ò mọ̀. ẹ bá mi sọ bàbá. ìgbẹ́ àjọ pé kí àwa bíi 4, 5, 6 bíi 10 kájọ lọ dẹ̀gbẹ́ ni wọ́n ń pè ní ìgbẹ́ wa wà. wọ́n ń béèrè question kan mọ́ wọ́n á gbọ́ ohun tó fẹ́ béèrè. wọ́n ní tó bá lọ àwọn dẹ̀gbẹ́ yìí ibẹ̀ ni ìlàkọjá pọ̀ jù sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọdẹ tí mo ti bá sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní lọ́gọ̀jọ́ ọ̀rọ̀ táwọn bá lọ wọ́n ní kò sí oríṣiríṣi táwọn kì í pàdé lọ́nà kó tó di pé bóyá àwọn débi táwọn ti ń lọ dẹ̀gbẹ́ kódà wọ́n náà wọ́n rin máìlì 2 máìlì 3 kílẹ̀ tó mọ́ táwọn máa rìn gbáko níbi tó yẹ pé àwọn ti fẹ́ dẹ̀gbẹ́. bàbá ǹjẹ́ iṣẹ́ ti lọ dẹ̀gbẹ́ rí pẹ́pẹ́ pàdé àjọ̀nú àbí tẹ́ pàdé òkú ẹbọra méjì ǹjẹ́ iṣẹ́ ti bá pàdé rí. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ Olódùmarè ìbéèrè tó béèrè yìí ó ti ṣẹlẹ̀ rí ṣùgbọ́n ọmọ pé mi ò fi gbogbo ara sọ bàbá mi gẹ́gẹ́ lọ́dẹ bọ̀tí gbọ́n bàbá mi yẹn náà ní tájú mọ́ ń lo Abidjan tó bá ti wá bá ti lọ́wọ́ tó bá wá náà ni mo ń gbómi láàtọ̀rọ̀ ọkùnrin ni tó bá ti dé ní ó gbọ́ ya mọ̀ ìlú ìsọ̀yà ìgbémọ̀ ẹ̀já dẹ̀gbẹ̀ lọ. òkè jẹ́ pàbí mi fúnra mi fi gbogbo ara dẹ̀gbẹ́. ẹ ṣeun gan bàbá bàbá àfìgbà kan gbọ́ ní pé ẹ ní ìjàmbá ọkọ̀ tó dẹ̀ jẹ́ ohun tó lágbára nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bàbá lọ́jọ́ náà lọ́hùn níbo lẹ ti ń bọ̀. lókẹ́sàn náà ni mo ti ń bọ̀ accident yẹn lẹ̀ ṣẹlẹ̀ mọ́tò yẹn right off. ẹ̀yin lẹ wa mọ́tò. kì í máa ṣe nǹkan kékeré àdúgbò lọ́dọ̀ lọ accident yẹn nìyí láti gbà yẹn dì sí láti 2014 ẹ̀rí pé lè wú. òun ló wọ́wọ́ yìí. ó ní ẹni ìgbà míì àwú tó bá ti tásìkò yẹn àwọn bó sì ṣe ti ń bọ̀ yẹn sìn ló máa ń wú bẹ́ẹ̀ yẹn. ẹ̀dọ̀ sẹ́ẹ̀rì pé Alhaji Sikiru Ayinde Barrister kọ́ ló bá ní fọ̀rún kẹ́ wọn. wọ́n kọrin kan nínú rẹ́kọ̀dù wọn kan nígbà tí wọ́n ń ṣàlàyé pé wọ́n fẹ́ kí ogun ọmọ wáyé ó ní kí ogun ọmọ wáyé kò wọ́n ní ibi tí màá gbé bá mi lamẹ́ríkà o lọ́dọọdún ló rán mi lèmi ṣe ń pariwo níbi tí màá gbé bá ń pọ̀ dọ́dún ní mọ́ràn wọn sẹ́ni ibi tí accident yẹn ti wáyé ọdọọdún tó bá ti tásìkò báyìí nísìnyí July 1st ní accident yẹn o sẹ́ni pé mí ìlà wáyé àbí sẹ́ni pé ó ti ń bọ̀ so tó bá ti kó oṣù méjì bẹ́ẹ̀ yẹn ó máa disturb mi ni yọmọ ewu bó ṣe kò kí ń wú báyìí tẹ́lẹ̀ o ẹni bó ṣe ti wú báyìí tó bá ti kó oṣù méjì báyìí tó ti kó oṣù kan tó ti wú so títí kó tó wá so accident yẹn nìyí ibi inú ẹsẹ̀ báyìí ó rún pátápátá nígbà yẹn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run accident yẹn ti ṣẹlẹ̀ gbáà àwọn yẹn wa ẹni mo ń sọ kínní kan tó bá sọ pé ń tíátà òkè náà ra wọn lọ́wọ́ ìwọ́n tó bá ń ṣẹgbẹ́ ní o ìwọ́n tó bá ń ṣẹgbẹ́ ló fi jẹ́ pé ọ̀sọ́ náà ọ̀nà táfíì mi kan náà tó bá ń ṣẹgbẹ́ aláta gbìyànjú tó bá ń tata gbìyànjú láti ṣẹgbẹ́ tó bá ń ṣẹgbẹ́ elépo gbìyànjú láti ṣẹgbẹ́ bọ́jẹ́ télọ̀ ní ẹni o bọ́jẹ́ yàtọ̀ ẹni iṣẹ́ tó bá mọ̀ yẹn láàyò complete pẹ̀lú wọn. ọ̀pọ̀ pé ńgbà yẹn mò ń ṣe ẹgbẹ́ wa dìde gan-an pásítẹ̀ ti ṣẹlẹ̀ báyìí Fúnkẹ́ Akíndélé Ọlọ́run dákun má fọwọ́ ìbànújẹ́ kan Fúnkẹ́ o Ọlọ́run má jẹ́ nǹkan rẹ̀ ó bàjẹ́ o dákun Ọlọ́run òkè ló wà dákun Ọlọ́run má jẹ́ ó jábọ́ o dákun Ọlọ́run má jẹ́ ó jábọ́ o Ọlọ́run má jẹ́ Fúnkẹ́ Akíndélé ó jábọ́ o àti gbogbo àwọn ẹ̀mí wa wọ́pọ̀ gbogbo àwọn tó ràn mí lọ́wọ́ ńgbà náà èrò pọ̀ gan bí ló mo fẹ́ dákọ̀ oríṣiríṣi ká ilé òdúlé bọ́bọ́ bíi dèrò ọ̀run kọ́ ló bá fọ̀run kẹ́ bọ́bọ́ bíi sọ Adéwálé Razak Sokoti Alhaji Fọkọ́kọ́ Alhaji Ògún kọ́ ló bá fọ̀run kẹ́ gbogbo wọn rúpọ̀ àmọ̀lẹ́bí mi náà dé try tó yàn sẹ́wọ́n torí Mẹ́kà àwọn try gan gbogbo wọn wọ́n gbìyànjú pé ọmọkùnrin yìí gbọ́dọ̀ kú tó àdúgbò lọ́dọ̀ Ọlọ́run and then irú ọ̀rẹ́ wa kan náà wà bí àbúrò lọ jẹ́ sí mi láfi ó yẹ ọ̀nàrìbù ni ọmọ ń sọ̀rọ̀ ẹ̀ náà dáadáa kọ́ ló mọ́ fọwọ́ ìbànújẹ́ kan kọ́ ló mọ́ jẹ́ nǹkan rẹ̀ ó bàjẹ́ ẹ̀mí àṣẹ Ọlọ́run ó wà ní federal ọ̀nàrìbù lọ́wọ́ àbáyé kọ́lọ̀ lóbẹ̀ kọ́lọ̀ jẹ́ ọmọ ga sí àmì àṣẹ Ọlọ́run Ọláfíóyè onígbà yẹn òní ọ̀lọ́kọ̀ kó bí ẹ̀ ṣe sọ pé tí òrùjú lásán ní ẹgbẹ́ wa ní ọ̀rọ̀ ọmọ alálùpàá lòun ọmọ ọ̀fàlẹ́mú kankan náà jọ ni wá ẹlẹ́gbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ kú 200,000 lẹ́yẹ lọ́kú fún bàbá yẹn
200,000 2014 so bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ṣe rájìlá bẹ́ẹ̀ bọ́ọ̀dì ṣe bí wọ́n ṣe ṣe nìyẹn so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣèré pátápátá gbogbo àwọn Ọ̀gá Bello Uncle Jídé gbogbo wọn pátá ló gbìyànjú wọ́n ṣe dáadáa gbogbo wọn Fálà wọ́n pọ̀ wọ́n ṣe dáadáa gan wọ́n sára pé ọmọkùnrin yóò gbọ́dọ̀ kú bàbá gbàdúrà fún gbogbo náà pé àwọn náà wà ní irúkú ọmọ o àmín àṣẹ Ọlọ́run ní lásìdẹ̀ntì wà ní rí wàhálà àmín àṣẹ so Ọlọ́run lásìdẹ̀ntì yẹn ẹ̀mọ̀ láti wà yẹn náà àtàwọn bá yí náà pàtàkì pẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ní ká wà láyé ká sì wà láàyè dì sí. ọpẹ́ ní fọ́lọ́run ọpẹ́ ní fọ́lọ́run. bàbá báwo ni Fúnkẹ́ Akíndélé ṣe mọ̀ pé ẹ ní ìjàmbá ọkọ̀ torí ẹ ní òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ send 100,000 bẹ́ẹ̀ ni àbúrò mi kan wà ọmọ yẹn bí àbúrò lọ jẹ́ sí wa ọmọ dáadáa náà ni actor ayé ni actor ni òun náà good gan kọlọ̀dé mẹ́rin kọlọ̀dé kọ́ máa lọ sókè bẹ́ẹ̀ mọ Bílédá tọ́mọ bàbá tán pè Bílédá yẹn bẹ́ẹ̀ni wàsó bẹ́ẹ̀ni tó ṣe wàsó yẹn òun ló pe Fúnkẹ́ òun ló pe wípé tó gbọ́ pé bàbá tí òun lùmọ̀ lásídẹ̀ǹtì ẹsẹ̀kẹsẹ̀ ń bẹ̀ wá ní kó béèrè àká nọ́mbà wọ́n lè send 100,000 ní ìgbà yẹn wàláì àni mo fi ṣàdúrà fún Fúnkẹ́ èèyàn ni àwọn èèyàn wà gan nínú ayé tí wọ́n dáa tí wọ́n gùdù gan tí wọ́n dẹ̀ dáa àwọn òṣèré máa ń ran ara wọn lọ́wọ́ gan o wọ́n ń para wọn gan á pọ̀ àti mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn òṣèré wa Lagos State Ogun State Kwara State Ondo State Ekiti State Ọ̀yọ́ State Ọlọ́run dákun mọ́ fọwọ́ bànújẹ́ kàn wọ́n o àmín àṣẹ Ọlọ́run kí má Àbújá àtàbújá gbọ́n ní gbìyànjú gbà náà tó bá sí wọ́n ń dúró tira wa náà nìyẹn ẹnìkan bá ní problem àdúró tì táǹsì lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí Sanati ní president lọ́wọ́lọ́wọ́ báyìí bọ̀tẹ́nà ti ń jó lọ ọ̀nà gbìyànjú kì í fẹ́ gbọ́ pé yẹn sáré tó bá gbọ́ pé nǹkan kan mú yàn báyìí wọ́n á sáré wá túra Bọ́sẹ̀ Akínọlá ní gómìnà ti wà lọ́yọ̀ state ẹ má gbọ́ pé nǹkan kan ṣe nìkan báyìí wọ́n á sáré túra tó wọ́n á nára tó àwọn olórí gidi ọ̀pọ̀ ní ẹgbẹ́ wa kọ́ lọ́ mọ́ fọwọ́ bànújẹ́ kàn wọ́n àmín àṣẹ Ọlọ́run. so Rose Odika nígbà tó ń ṣe gómìnà nígbà tí mo ń sọ nígbà tí mo lásìdẹ̀ǹtì yẹn is now deputy president ní lọ́wọ́lọ́wọ́ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀nà dem propose láti ṣe president so àbí mẹ́ta náà wà lẹ́nu ẹ̀ tán jọ ń dùn lóru Àjàlá Akeem Alimi ọ̀nà propose ọ̀nà fẹ́ ṣe president and then Yemi Amadu àbúrò mi dáadáa ọ̀nà propose ọ̀nà fẹ́ ṣe president so Ọlọ́run ló mínísítì bá ṣe ń sọ Ọlọ́run ti mètò ẹ ṣe bẹ́ẹ̀ni so tí ó fi bẹ̀ tí ọ̀rọ̀ wà lọ́rùn Ọlọ́run Olódùmarè ó jẹ́ ọ̀bọ ibẹ̀ àmín àṣẹ tí ó wà bọ́ bẹ̀ tí nǹkan tiẹ̀ náà tó gòrè náà ní wọ́ọ̀kù Ọlọ́run ó jẹ́ ọ̀bọ ibẹ̀ àmín àṣẹ so Ọlọ́run wà pẹ̀lú wàrà ànúgbà àṣẹ orí ipò yẹn àwa náà ti wà ń bẹ̀ rí láti kárí àmì ọmọ sọ mo bẹ̀rẹ̀ kárí àmì láti local government mo ti ń joyè ẹgbẹ́ yìí ìgbà tá a wà ní NTP so mo jẹ́ local government mo jẹ́ ní state mo jẹ́ national so 2020 2001 so èmi gba Ọ̀gá Bello ọ̀gá wa ní president so gbogbo àwọn èèyàn pátápátá tá a jọ wà ń bẹ̀ èmi náà I'm one of national executive there so gbogbo àwọn Madam Sajẹ àjọ wà níjọba ń gbà yẹn ni so adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ wo. ẹ ṣeun gan bàbá kó tó di pé Fúnkẹ́ Akíndélé tí wọ́n ṣe owó tí wọ́n fi ránṣẹ́ sí yín ní ìgbà náà ǹjẹ́ ṣé iṣẹ́ ti jọ pa yín pọ̀ tẹ́ ti jọ ṣiṣẹ́ ní gbogbo ìgbà yẹn. ṣé Fúnkẹ́ bẹ́ẹ̀ni àtijọ́ ṣe dáadáa àjọ ṣe dáadáa. bàbá ó ní nǹkan kan tí mo gbọ́ nípa wọn tí mo fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí. wọ́n ní tí Fúnkẹ́ Akíndélé bá ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lóko wọ́n ní wọn kì í ṣeré o wọ́n ní yálà àwọn lọ níṣẹ́ o àbẹ̀pẹ̀ wọn ṣiṣẹ́ o ní pé iṣẹ́ yẹn gangan ló jẹ wọ́n lógún wọ́n ní bí iṣẹ́ yẹn ò bá lọ wọ́n ní wọn ní kúrò lóko kódà níbi tí wọ́n dá dé wọ́n ní wọ́n máa ń gbárùkù ti ẹni tó níṣẹ́ ni bàbá ṣé lóòótọ́ ni nǹkan wọn. ẹ gbọ́ nǹkan tí mo sọ nípa Fúnkẹ́ Akíndélé ni àní gbogbo àgbáyé ẹ bá ń sọ pé Fúnkẹ́ Akíndélé ò ní rí ilẹ̀ lẹ́lẹ́ gbọ́dọ̀ ní wọ́ọ̀kùn àmì àṣẹ Ọlọ́run tó ń fún rẹ̀ bá ń ṣiṣẹ́ akíkanjú obìnrin bí ọkùnrin ni tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ tó bá jẹ́ kó lọ́gọ́ ló ń ṣiṣẹ́ yóò jára mọ́ bí ìgbà tó yẹ pé ẹ mọ̀ pé yes ó wà lẹ́nu iṣẹ́ tí ẹ bá tún wá pè síṣẹ́ tó bá di pé iṣẹ́ ẹ fẹ́ ní problem lórí iṣẹ́ yẹn yóò tún mú owó àpò ẹ̀ yóò tún fi assist yín pé iṣẹ́ yẹn gbọ́dọ̀ dúró tọrọ mọ iye iṣẹ́ ọmọ tí wọ́n ń pè ní film ọmọ kò tí iṣẹ́ bá ti break ọmọ pé producer yẹn ti ní problem torí wọ́n ní tó bá já aṣọ
bí tòun kọ́ tó bá já ojú síso yẹn kò ní jọra wọn, ojú àpá òjòjú ara bẹ́ẹ̀ni tá a bá ṣiṣẹ́ lọ ń ṣiṣẹ́ by break àtẹ̀mí tá a bá máa pé ká tó padà wá another expenses ni so wà kí n fẹ́ kò ní fẹ́ kí sẹ́yìn dúró rárá so kò sí gbogbo nǹkan tó bá nílò máa fi assist yín pé ẹ gbọ́dọ̀ survive ẹ gbọ́dọ̀ succeed so bí láìpẹ́ sí rí nìyẹn kọ́lọ̀ Olódùmarè kọ́lọ̀ tó bọ̀ má bá gbogbo nǹkan rẹ̀ pátá kọ́lọ̀ má jẹ́ ká ọ̀rọ̀ bàjẹ́. àmì àṣẹ lọ. so Fúnkẹ́ Akíndélé is a nice person very very èèyàn ni o èèyàn ni. ẹ ṣeun gan bàbá nínú àwọn ọmọ tí ẹ̀yin náà ti wá sọ pé ẹ kọ́ ní eré orí ìtàgé àwọn wo lẹ lè dárúkọ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣe dáadáa tó yẹ pé ẹ lè dárúkọ pé àwọn ẹni báyìí ẹ̀yin lẹ kọ́ wọn níṣẹ́. wọ́n pọ̀ pàtó nǹkan dárúkọ báyà díẹ̀ ṣé mo Taofik Adéwálé. Taofik Adéwálé bẹ́ẹ̀ ni Dìgbòlújà ọkùnrin ogun. bàbá ẹ̀yin lẹ kọ́ wọn níṣẹ́. èmi ni. ẹ̀yin lẹ kọ́ wọn ní gbogbo ọ̀fọ̀ yẹn. èmi ni mo kọ́ níṣẹ́ ẹ̀yin fáwọn sẹ́mọ̀ pé ẹ̀bùn àtọ́dúndọ́lọ́run wa máa ń wà pẹ̀tẹ́ bá tí wàá kọ̀yàn sẹ́pẹ́ ká bá bí ọmọ atúntún rẹ̀ bí. bẹ́ẹ̀ni. mo kọ́ ọ náà tuntun wa tún rẹ̀ bí. kọ́ lọ mọ́jọ́gò rẹ̀ wọ́ ọ̀gùn. àmì àṣẹ Ọlọ́run. and then Ọláìdé Àjàní tá ń pè ní Àtòríbẹ́wò Àgbáyàwó. bàbá ṣẹ́yìn ẹ̀yin náà lẹ tún kọ́ wọn ní yahoo yẹn. náà ni mo kọ́ níṣẹ́. ẹ̀yin lẹ kọ́ wọn yahoo. èmi náà ni mo kọ́. àwọn tó tẹ àwọn yẹn náà jí tíátà o. ẹni tí ò bá mọ̀ wọ́n tẹ bá kàn rí pé ẹlòmíà kàn wò pé wọ́n wò bẹ́ẹ̀ pé bóyá wọ́n kàn déédéé blow ni wọ́n ti sọ́fà wọ́n ti jìyà kó tó di pẹ́ lọ́nu dé inú ayé wọn. mo lè nínú ọjọ́ kan tá a lọ ṣe stage kan ní ọ̀dọ̀ wa lọ́fà a máa ń sọdún kan lọ́dọ̀ wa a máa ń pè ní kó mọ́ka ìjà katakiti lóru ọ̀fà tá a máa ń pè ọmọ láàrin ìbúrẹ́ kan gbọ́dọ̀ jù kan tí kan bá jù kan ní ọlọ́fà mọ́jú ẹsẹ̀ akọwọ́ kórókóró yẹn so ìjàkadì yẹn la máa ń ṣe ọdọọdún la máa ń ṣe tó sábà tá a fẹ́ ṣe máa lọ pàfọ́ọ̀mù bẹ́ẹ̀ lọ́dọ̀ wa àwa lọ ṣe stage yẹn lọ́dún náà òjò wá disturb wa òjò jẹ́ kí èrò wọnú hall yẹn so àrísí yẹn ṣe wàásùwò lóbi mi pé ẹsẹ̀ ní àwọn ọmọ yẹn ẹsẹ̀ ni wọ́n rìn láti Ọ̀fà di Olódó sọmọ ó tó láti bí báyìí bá mo sì fẹ́ júwe o Èkó lẹ́ ń gbé bẹ́ẹ̀ni ó tó láti Bẹ́gà ó tó láti Bẹ́gà sí bí mo sì fẹ́ júwe yẹn o ó tó láti Bẹ́gà sí Mòwe níbi tó jìndé ó tún jìndé ẹsẹ̀ ni wọ́n fi rìn pẹ̀lú lórí pẹ̀lú ìlú àtàgógó àti ṣẹ̀kẹ̀rẹ̀ gbogbo nǹkan tá a kó dání. àwọn Àtòríbẹ́rù àti Ìgbòlújà àti Sùlámù ọ̀dẹ́ wọ́n pọ̀ gan-an nígbà yẹn àwọn obìnrin náà wà gbogbo wọn wà lọ́dọ̀ nígbà yẹn bọ̀tà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ìyàtọ̀ ń jẹ́ nígbà yẹn Ọlọ́run ti sọ di ọ̀rọ̀ fún wọn. ọ̀pọ̀ ẹni fọlọ́ ọlọ́mọdé nǹkan wọn bàjẹ́ àmì àṣẹ ọ̀dà mọ́jọ́gbó wọn wọ́ òkun àmì àṣẹ o ọlọ́mọ fi kú ìyàpá wọn o àmì àṣẹ lọ gbogbo wọn pátá kọlọ jẹ́ wọn sórí rẹ̀ àmì àṣẹ lọ. so mo lè dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi náà tún wá ní ọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ bèrè tẹ̀bìrì mo tún wá ní ọmọ tí mo bínú tó náà wá ń ṣiṣẹ́ yìí. tí wọ́n ṣeré orí ìtàgé. tó ń ṣeré orí ìtàgé ẹ pé òun fún rẹ̀ náà ti ń lórí TikTok ẹ tí ọmọ Bánúsọ lórí TikTok. Bánúsọ TV ẹ ṣáàṣì fún Bánúsọ TV lórí TikTok ẹ̀wọ̀ ẹ̀ bá ń bẹ̀ gbòǹgbò sọ ọmọ àlùbáríkà ni ilé ààrẹ ló ń gbé kọlọ mọ́fọ́ ọbànújẹ́ kan o ọdẹ àdáde ni ọmọ tí tọ́jú bàbá ni tí tọ́jú ìyá ẹ̀ tó àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn àbúrò ẹ̀ náà tó. ọ̀pọ̀ ẹni fọlọ́. bàbá ẹ̀sùn kọ́kọ́ lẹ́ẹ̀kan ẹ̀ ẹni pé látìgbà tí accident yìí ti wá ṣẹlẹ̀ ẹni accident yẹn ó pẹ̀lú nǹkan tó yẹ pé ẹ ò fi padà ní ọkọ̀ tó jẹ́ tí tẹ̀ ń wà lọ́wọ́lọ́wọ́ ẹni pé kò sí. ṣé kí n má parọ́ fún yín. bẹ́ẹ̀ni. lẹ́yìn accident yẹn. bẹ́ẹ̀ni. mo ti ra àwọn mọ́tò kan sẹ́gbọ̀n mi. bẹ́ẹ̀ni. but nígbà tí sickness dé lẹ́yìn accident yẹn mo ti sáré kan àárẹ̀ yẹn pọ̀ gan-an ọ̀rẹ́ sẹ́ni pé mo ti lọ ta mọ́tò dànù. accident bá tó kan bá lọ àtọ́ wá gbìyànjú láti gba àárẹ̀ yẹn ẹ̀bùn tí mo dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀ mi ní mọ́tò lọ́wọ́ báyìí ó dẹ̀ máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gan-an ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gan-an pé mi ní mọ́tò lọ́wọ́ báyìí tó kílódùmarè ó bá mi ṣe. àmì àṣẹ. kílódùmarè ó ṣe ó dẹ̀ nígbàgbọ́ kílódùmarè á ṣe. àmì àṣẹ Ọlọ́run ẹ ṣeun gan. bàbá ǹjẹ́ tá a bá wá rí àwọn olólùfẹ́ yín àbí àwọn tó jẹ́ olólùfẹ́ wa tí wọ́n ń bẹ káàkiri gbogbo àgbálá ayé
bóyá tí wọ́n wò yín ni pé àwọn tiẹ̀ ní mọ́tò púpọ̀ tọkọ̀ fẹ́ finú ẹ̀ ta yín lọ́rẹ bàbá ǹjẹ́ ṣe máa gbà tó bá fi ta yín lọ́rẹ. kódà irú ẹni bẹ́ẹ̀ ń mọ̀ kó bẹ́bẹ́ fún ni má gbà kódà irú ẹni bẹ́ẹ̀ nígbàgbé láìláì ẹni tó wá pariwo ẹ̀ fún gbogbo ọmọ Nàìjíríà pé tọ̀ ẹ dákun ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ lágbájá báyìí o ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ ó sì nǹkan báyìí ó sì nǹkan báyìí ó sì nǹkan báyìí fún mi. For example ẹ wo ìgbà kan níṣẹ́ ìsọ̀rọ̀ Àgbàlá Gabriel ṣé ẹ mọ̀ Àgbàlá Gabriel. bẹ́ẹ̀ni. ní ìgbà kan nígbà tí Àgbàlá Gabriel kan pè mí mo kàn lọ sí pé program wọn kan wọ́n pè mí wá sí MC lọ́dọ̀ wọn mo wá lọ wọ́n bá rí mi bàbá yẹn dágùn mo sì admire mi nìyẹn wọ́n bá béèrè lọ́wọ́ mi pé à ń bo ní sáìtì ẹ wà mo ní mo sì wá lè mú ẹ̀kí mi tí kò lọ sí sáìtì mi bá ní nígbà yẹn mo dẹ̀ nílé kan tí mo ti ń kọ́ tẹ́lẹ̀ tí ń wó so wà ní níbo lọ́wọ́ àmọ́ ni mo ní ó wà ní bí bàbá yìí wà ní ẹ̀kọ́ ní mọ́tò ẹ̀já lọ bẹ̀ eré ni àgbà sí gbéra nìyẹn àbádébẹ̀ ìjọ yẹn làkàn lé yẹn ìjọ tó débẹ̀ báyìí ìjọ náà làkàn Àgbàlá Gabriel dákọ̀ lọ́mọ fọwọ́ ba nǹkan rẹ̀ jẹ́ o àmì àṣọ lọ dákọ̀ mọ́ fọwọ́ ba nǹkan rẹ̀ jẹ́ o àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ àwọn aláìmoore ẹ̀dá ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ Àgbàlá Gabriel tí wọ́n bá ń bù Dímọ́lá Ọmọamúsàn tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ láì dáa aláìmoore ẹ̀dá ni wọ́n. Torí kèésò nìkan ni wòlíì kèésò nìkan ni pásítọ̀ kèésò nìkan àfáà pọ̀ tí wọ́n lówó pásítọ̀ pọ̀ tí wọ́n lówó wòlíì pọ̀ tí wọ́n lówó babaláwo pọ̀ tí wọ́n lówó tó pé wọn àrí tó ní tíátà rò rárá ilé ìsọ ní tíátà nìkan ní í ṣe é fún. tó rí ti mẹ̀kúnnù rò. tí wọn rí ti mẹ̀kúnnù rò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Musili Àyìndé náà ni Alhaji Musili Àyìndé ọmọ Akínsànyà MC Olúọmọ Ọlọ́run fi ẹ̀mí ìfẹ́ onítíátà sí lọ́kàn Ọlọ́run dákọ̀ lọ́mọ fọwọ́ ìbànújẹ́ kankan gbẹ̀ǹkẹ́ tí bá ti ń fẹ́ wa Ọlọ́run lédùmarè dákọ̀ Ọlọ́run jẹ́ ká yọ ọmọ fẹ́ wọn o dákọ̀ lọ́mọ fọwọ́ ìbànújẹ́ kankan wọn o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba lọ́mọ fọwọ́ ìbànújẹ́ kankan wọn o wọ́n dáa púpọ̀ wọ́n dẹ̀ fẹ́ràn òṣèré wọ́n ṣe tiwa ó ṣe gudugudu méje àmẹ́fà ní Àgbàlá Gabriel tó olóòmọ náà ó ṣe gudugudu méje àmẹ́fà nínú ayé mi kọ́ lọ́mọ fọwọ́ ìbànújẹ́ kan wọn mọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí mọ́tò lọ́wọ́ mi bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ tí a béèrè tí mo bá rí èèyàn tó wá wò pé àbábá ọ̀yá ìlọ́gbé mọ́tò yìí inú mi ó dùn o kódà ń mọ̀ ṣàdúrà fún mi sí láéláé ẹ ṣe kọ́ lọ́wọ́ wà pẹ̀lú wa. ẹ ṣe bàbá ọwọ́ yìí ó sì ṣeé ṣe torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti bá sọ̀rọ̀ tó yẹ pé wọ́n ti nírú àwọn nǹkan báyìí tí Ọlọ́run dẹ̀ gbàkóso bàbá ọwọ́ yìí ó sì ṣeé ṣe kí ló ń dá dúró. ó ṣeé ṣe àkọ́kọ́ ẹ̀rù ń bà mí láti lọ padà sí hospital because ẹ mọ̀ tẹ́ bá máa ṣe é sìn bẹ́ẹ̀ni ó kéré pé màá fẹ́ lò tó bá bíi ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ àbí oṣù kan lọ́sibítù bẹ́ẹ̀ni bùkátà dé ń bẹ ńlẹ̀ ìyàwó ń bẹ ńlẹ̀ àwọn ọmọ ń bẹ ńlẹ̀ àwọn ọmọ náà wà lọ́dọ̀ mi tí wọ́n sì jẹun tọ́rọ̀ ẹ̀ pé mi náà ní bread to my family mi ìyẹn ẹlẹ́ẹ̀kejì nísìnyí mo ti fẹ́ rí 2 million plus sani kí n gbé wá pé wọ́n kàn káwọn ẹ̀sẹ̀ tún ṣe àbúrò rí so 2 million lásìkò yìí mi ní kọ́lọ̀ wọn ràn mí lọ́wọ́. bàbá èyí tẹ́ wá sọ yìí ẹ ní apá yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ aburú ìṣẹ̀lẹ̀ ẹ ní ọ̀nà 6 ló kán sí. bẹ́ẹ̀ni ó kán báyìí tó ń mì dílódílódílódí báyìí nígbà tí mo lọ hospital gan ọpẹ́lọpẹ́ Ọlọ́run bá hospital náà ti bá mi tó tabako táwọn yẹn bá máa ń pè ní 2.8 láfi ṣe ẹsẹ̀ yìí nígbà tí ẹsẹ̀ náà fi balance báyìí tẹ́bí mi ni mò ń rìn báyìí ọpẹ́lọpẹ́ àwọn òṣèré wa oní tíátà àtàwọn mọ̀lẹ́bí mi àtàwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn sí so ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run and then ẹ béèrè pé fíìmù wo ni wọ́n sponsor mi lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ fíìmù yẹn pé mo ní Honourable Andrew àwọn ti wà lamẹ́ríkà báyìí kọ́ lọ́mọ fọ ìbànújẹ́ kankan òun ló fún mi lówó tí mo fi ṣe ìyàwó Ọlọ́run nígbà yẹn ìyàwó Ọlọ́run fún mi yẹn dẹ̀ dà ó dà bọ̀ tẹ́ mọ̀ pé ibi tá a bọ́ sí mákẹ́tà kọ́ lọ́wọ́ sàṣàánú fún wa so Andrew yẹn náà kọ́ lọ́wọ́ fún ọ lẹ́mìí gígùn àtàlàfíà ara ọ̀nà náà wà lamẹ́ríkà báyìí so tí n bá rí èèyàn tó lè ràn yín lọ́wọ́ láti lè ṣe ọwọ́ yìí ẹ ti ṣe tán. inú mi ó dùn mo ṣe tán ṣé mo ṣe ń gbé kí wa tẹ́mi lọ́rùn ni kò tẹ́mi lọ́rùn tó wà lè tẹ́mi lọ́rùn tó bá bẹ̀rẹ̀ ríro ńgbà mí báyìí bí pé kẹ́mi ò bọ́ ni tó bá bẹ̀rẹ̀ ríro tó máa ń ro mí gan tí wọ́n máa ro mí gorogo tí bá sí aṣọ ń bẹ̀ gan ẹ̀rọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́. mo mọ̀ ní pé lẹ́yìn ìgbà tí fọ́nrán yìí bá jáde àwọn olólùfẹ́ yín
káàkiri gbogbo àgbáláyé wọn á kọ̀ sẹ́yìn. àmín. Bàbá a rí i pé gẹ́gẹ́ bí wàhálà tẹ́tí là kọjá nínú ayé àti nínú iṣẹ́ orí ìtàgé, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n tí wọ́n mọ bí wọ́n ṣe lè bá yín sọ̀rọ̀, àbíkẹ́ tí wọ́n fẹ́ fi ohun tí wọ́n ní láti fi yọ̀ǹda fún yín láti lè rí pé bàbá ẹ̀yin náà ẹ ti jẹ̀yà iṣẹ́ yìí, àsìkò tó kẹ́yìn náà máa jọrọ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn bí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bí wọ́n ṣe máa ń sọ wọ́n á ní wọn ò fi bẹ́ẹ̀ jẹ̀yà irú àwọn ìyà tí ẹ̀yin jẹ yìí jẹ́ pé ọ̀rọ̀ lọ́kàn jẹ. Bàbá á wù wá máa fẹ́ kẹ́ bá wa pe account number yín fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ẹ̀yin kọ́ lẹ béèrè, àwa la gbé ìgbésẹ̀ yẹn fún yín ni pé ẹ ti jẹ̀yà nínú iṣẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa fẹ́ ta yín lọ́rẹ kó má dín pé bóyá wọ́n á máa kàn sí iléeṣẹ́ wa ní pé ẹ bá wa wá nọ́mbà bàbá ẹ bá wa ṣe nọ́mbà tẹ bá mọ̀ pé ẹ̀ ń lò tí wọ́n lè pè yín sí tẹ́ẹ̀dẹ̀ máa gbé àti account number tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn káàkiri gbogbo àgbáláyé tí wọ́n lè bá yín fi nǹkan sí ni pé bàbá ẹ lọ máa fi lè ẹ lọ fi máa jẹ gbádùn ara yín. Anyway, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun. Wọ́n ní owó kì í wọ́n lé ajé, owó ni wọ́n yín. Iyọ̀ kì í wọ́n lé olókun, ẹni wówó tí o. Wọn à ní rùkú yín wálé o, lágbára lọ́wọ́ Olódùmarè. Wọn à ní rùkú yín wálé o, lágbára lọ́wọ́ Olódùmarè. Lẹ́ẹ̀kan sí wọn à ní rùkú yín wálé, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Àmín àṣẹ Ọlọ́run ọba. Gbogbo nǹkan tí ṣẹ́tẹ̀ wá ṣe lórí ìnáwó ẹni jẹ́ ń dùbúlẹ̀ àìsàn. Àmín àṣẹ Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn oṣù tó tara ń jáde náà ni ó yáre o. Àṣẹ o. Àwọn ni ó yáre. Àṣẹ bàbá. Ọlọ́run ọba. Account number mi nọ́mbà mi náà ni account number mi ó pè. Account number mi ni 8034014383. Nọ́mbà mi náà ni 08034014383. Nọ́mbà kan nìyẹn. Nọ́mbà mi ẹlẹ́ẹ̀kejì 09124345899. So nọ́mbà mi ni but account number mi ni MTN nìyẹn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ ti bá wa sọ. A dúpẹ́ lọ́wọ́ yín sà, àwọn máa rí yín bá sà. Ẹ ṣeun gan sà. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Abdulsalami Taofeek Olúwafẹ́mi. Èmi á mọ̀ pé èmi àdàbánijà òkètìrì mọ́ wàhálà àtàrun ọmọ ẹrú bèrè náà máa gbé mọ́rò òní máa gbé mọ́rò rè tí òrùjúmọ̀ ń dùn sí. Ìbànújẹ́ òní kàn yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú tẹ fi ń wò wá ojú náà ní fọ́. Etí tẹ fi ń gbọ́ wá etí yín ò ní di. Lágbára lọ́wọ́ Ọlọ́run wọ owó tẹ wà ní tí ìbápò tẹ fi ń ra dátà tẹ fi ń wò wá bẹ́ẹ̀ mú owó tẹ fi ń ra fíìmù wá. Ọwọ́ náà ẹni fi gbọ́mọ sí o. Ọwọ́ náà àǹkọ̀bù ní wọbẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ìbànújẹ́ ó kéré tó kò ní kàn yín. Lágbára lọ́wọ́ Olódùmarè. I really appreciate yín o. Gbogbo gudugudu méjì àmì fàtẹ́ ń ṣe fún àwẹ̀ òṣèré appreciate yín. Olódùmarè yóò bá mi dúpẹ́ fún yín o. Dẹ̀ tún fẹ́ ṣe fún wa náà, a tún appreciate yín. God bless you. Ẹ sì máa dúpẹ́ o.